wọ́n sọ fún Gani kó ṣe tiẹ̀ kì í ṣe Sunday Igboho ṣe tiẹ̀. Ayé kọ̀ọ̀lá tọ́ba náà fún ẹgbẹ́ Igboho ó lè fàtà máa fi kọ́ńtẹ́ńtì bára wa sọ̀rọ̀. Kò ní débẹ̀. Ìyá náà ṣeré o eléyìí ò ṣeré o. Because tó wáyé pé Gani jẹ́ ẹni tó gbọ́dọ̀ tí ò ti ní tí kùnkùn àṣọ sórí kan fún ilé ìdìbò àṣọlé tó bá jẹ́ pé kò ṣe lérú kùnkùn ọbẹ̀ sọ̀rọ̀ tó pé Gani ní wọ́n bá sọ̀rọ̀ wọn gbé because àwọn orí tó ti bá Gani sọ̀rọ̀ pé káwọn ọmọ ẹ má ṣe báyìí mọ́ ṣe Sunday Igboho náà sọ pé àwọn aṣọ fún bàbá Akíntóyè ṣé bàbá Akíntóyè ló ra dátà fẹ́ ní bọ́dí wa ni. ẹ̀yin èèyàn ẹ wò ó àwọn ọmọ Yorùbá wọ́n ti bínú tán pátápátá báyìí sí Ìbà Gani Adams lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho wípé kí ló dé tí Ìbà Gani Adams tó ń ṣorí kunkun àti wípé kí ló dé tó fi jẹ́ pé gbogbo ibi tí Ìbà Gani Adams bá lọ wọ́n á ní pé kí wọ́n kìlọ̀ fún àwọn ọmọ olóyè Sunday Igboho tàbí kí wọ́n sọ pé kí olóyè Sunday Igboho kó kìlọ̀ fún àwọn bloggers pé kí ni ìdí tó fi jẹ́ pé wọn kì í sọ fún Ìbà Gani Adams wípé kóun náà kìlọ̀ fún àwọn bloggers tàbí àwọn ọmọ tó ń tẹ̀lé lẹ́yìn tó fi jẹ́ pé gbogbo wọn náà ni wọ́n jáde síta tí wọ́n máa ń bú olóyè Sunday Igboho ìmí àti ẹ̀ní Sunday Woro ìmí ànífẹnujagun lóríṣiríṣi títí dórí Ìbà Gani Adams gangan fúnra rẹ̀ ṣùgbọ́n tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ tán bá wà láàrin àwọn àgbààgbà wọn á ní kán máa pe olóyè Sunday Igboho kó bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ̀rọ̀ pé kí ló ṣe ọmọ ẹ̀yìn Ìbà Gani Adams náà tí wọ́n sọ pé ẹ bá ọmọ Ìbà Gani Adams sọ̀rọ̀ ẹ bá àwọn OPC sọ̀rọ̀ kí wọ́n máa sọ ọ̀rọ̀ rádaràda nípa olóyè Sunday Igboho pé tí wọ́n bá sì continue láti máa ṣe báyìí pé gẹ́gẹ́dẹ́ àgbìnà mọ́ wọn lọ́wọ́ ó yá ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wo ẹjọ́ ẹ má gbàgbé bá a ṣe ń wo ẹ bá mi kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ó dábẹ́ ṣe sọ̀rọ̀ Dàdé Akíntóyè wọ́n wá jẹ́ kó yé mi wípé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n ti ṣe mítìn pẹ̀lú bàbá Akíntóyè àti George Akínọlá kó tó di wípé mítìn yẹn ṣẹlẹ̀ so bàbá Akíntóyè ni wọ́n rán George Akínọlá láti wá represent YSZ wọ́n láwọn ṣe mítìn pẹ̀lú YSZ nìyẹn Yorùbá Self Determination Movement tí bàbá Akíntóyè head so wọ́n wá ní bàbá ló rán architect Akínọlá tán wà ńbẹ̀ láti wá on behalf of YSDM ẹ máa sọ̀rọ̀ yín. ok ma ẹ tó bá yẹ kó ọ̀rọ̀ ṣe bàbá Akíntóyè kan jẹ́ bàbá wa ni bàbá Akíntóyè dẹ̀ sọ pé gbogbo táwọn ọmọ Yorùbá wò ní tá a bá fẹ́ náà máa bá wa fẹ́ a fẹ́ kí Gani àti Igboho ṣe pọ̀ ẹ bèrè béèrè kan ẹ̀ máa dá yín lóhùn ẹ̀ pé ta ni Gani ṣiṣẹ́ fún Àtíkù ni Gani ṣiṣẹ́ fún nítorí ẹ̀ ni ẹ máa gbọ́ ó rí ní statement kan pé ìjọba tó wà lóde lẹ́yìn àwọn àti ọ̀rẹ́ ó sọ bẹ́ẹ̀ ó mọ nǹkan tó sọ pẹ̀lú statement tó sọ yẹn ṣé statement tó bí nìyẹn bọ̀ ó fẹ́ ká Àtíkù lè mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ f'Àtíkù òun àti Tinubu ọ̀rẹ́ ni. ó ń confirm loyalty ẹ̀ pẹ̀lú Àtíkù indirectly. bẹ́ẹ̀ ni màmá ṣẹ́rí kò sí báṣẹ́lẹ́sì Gani ń gbé mọ́ ọ̀rọ̀ àwọn Àtíkù dé at the same thing o. ẹ wo ṣe Sunday Igboho sma ibi tí a ti máa wo lélẹ̀ ibi tí rọ́ọ̀tì máa ń já lélẹ̀ tẹ bá fẹ́ mú àwa tá à ń parọ́ bẹ́ẹ̀ ti máa mú wa lélẹ̀. ṣe Sunday Igboho níyàwó Nàìjíríà kò ná ọmọ ní Nàìjíríà kò tí yẹ ẹ̀mọ́ láyé kò tí bàbá mọ́ láyé. Gani ní àwọn èèyàn ní arigidi tọ́wá dáko lárigidi tó rántí náà tó arigidi. Gani níyàwó tó yẹ̀ṣẹ̀ fẹ́ ní Nàìjíríà. ẹ wá sọ fún mi níjọ́ ọ̀lẹ́ rí tára ta Gani tó fò sókè pé òun fẹ́ dìde tipátipá. ṣé Sunday Igboho tàìdí máa yẹ̀ṣẹ̀ fi ẹni ẹlẹ́ni lẹ̀ pé a ti rìlíìsì ẹ̀ kò ní ẹ̀yìn odi máa yàn torí ìdíjókòó bẹ́ẹ̀ ló pariwo pé Mákindé kan mọ̀ pé òun lè ṣiṣẹ́ yẹn Mákindé kan mọ̀ pé òun fẹ́ lọbẹ̀ òun fẹ́ ṣigbá. ìyá mi ẹni tó gbogbo tí Igboho ní Gani ò ní ìdákan ẹ̀ màmá gbogbo tí Igboho ní tí Gani bá ní olóṣèlú ló ń ṣiṣẹ́ fún Gani náà ṣiṣẹ́ fún olóṣèlú rí náà tó lọ yíya pósítà bàbá Tinubu lẹ́kọ̀ọ́. ṣé Gani is a politician now. ó gbowó lọ́wọ́ bí. ní 2023 ó ní iye millions of naira tí bàbá late Pa Adébánjọ ló gbé road fever tó lóun gbáré bọ̀ àtòbí tó gbé wọn lọ ó ní iye millions tí bàbá lọ gbé fún Gani náà Gani àbí mo parọ́ jàre. màmá grateful heart ẹ má bínú thank you for your super sticker ẹ má bínú mo ti fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín látẹ̀kan ó escape mind mi thank you so much mo appreciate yín Ọlọ́run bá mi bùkún yín. àmín ṣe rí gbogbo nǹkan tí Gani ṣe kò sí kí Ọlọ́run sọ̀ kalẹ̀ wá Gani ò ní ṣe jù o. bẹ́ẹ̀ni ó ṣọ́jú. kí Ọlọ́run sọ̀ kalẹ̀ wá Gani ò ní ṣe jù o. gbogbo ẹni tí ò bá wá dáadáa fún Sunday Igboho
ló máa ní kí Chief Sunday Igboho lọ síbi tó bá ti fẹ́ parí ìjà wọn ò parí ìjà Gani ò bá jà àkọ́bá Chief Sunday Igboho bá Gani jà Gani ló mọ nǹkan tó ń jà fún. níjọ́ rẹ̀ ní ti Chief Sunday Igboho bọ́ta bí Gani ṣe máa ń bú Chief Sunday Igboho tó bó ṣe máa ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ọmọ Yorùbá sọ. àwọn DSS tó wá sílé tó wá. gbọ́ Yorùbá jọ òun gangan lọ. tọ́lá gbé bí gbogbo wọn ṣe ń gbé kámẹ́rà sójú bí gbogbo àwọn ọmọ Yorùbá gidi náà bá gbé kámẹ́rà sójú tẹ́lẹ̀ pé tálẹ̀tì ní lánàá ni. rí báyẹn ń ké pè bọ everybody èpè wọn ò dẹ̀ débì kankan ọ̀dọ̀ wọn náà lè pé wọ́n wà. irú ọ̀rọ̀ tẹ̀ sọ tẹ̀ parọ́ màmá ibi ẹni bá rí pé Mákindé òun àti Gani wọ́n fẹ́ yọ gbogbo Chief Sunday Igboho ni. bẹ́ẹ̀ni Ọlọ́run ní ká dúró tì. Mákindé ò tiẹ̀ fẹ́ kí Igboho wà láyé mọ́. ẹ ṣe thank you precious God bless you. Mákindé ò tiẹ̀ fẹ́ kí Igboho dún mọ́ nínú ayé. mẹ́wàá wò tó bẹ́ẹ̀ wọ́n gbé mọ́tò fún yàn kó ń ṣiṣẹ́ takuntakun iṣẹ́ kí ni Gani ṣe ṣé Gani wọnú gbòòrò. mọ́tò tí bàbá ò ní gbé fún òòṣà ṣe bẹ́ẹ̀ rí tán fi kọ́kọ́rọ́ ilé ọwọ́ àwọn ìlú ẹkùn leader ní Ọ̀ṣun state mọ̀ye yìí lọ́sìn tó wà nínú compound Igboho ni. Precious God bless you ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o thank you baba God bless you. This one na too much o. Thank you o ẹ ṣe. gbogbo wa mama kí bàbá ẹ sọ fún bàbá yẹn kọ́ máa dábàá pé àwọn fẹ́ pè wọ́n pọ̀ because wọ́n máa yọ àbárí bàbá mi fi o àbáwọ́ bàbá mi lẹ̀ tuurutu o. rárá. Màmá ẹ̀yin lẹ́ sọ rárá. ẹ ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ràn mi iṣẹ́ ni ẹ ti tún ti bínú bọ̀. Màmá a máa ti bínú bọ̀. ẹ má ti bínú ẹ jẹ́ ìjíṣẹ́ fún wọn padà. kọ́ fi Chief Sunday Igboho lẹ̀ kọ́ bá wa fi lẹ̀ kò níyà kó ní bàbá àwa tó ní àwa tá a níre kọ́ bá wa fi lẹ̀ bẹ́ẹ̀. ọmọ òkú àrùn nìgbòho olú ọmọ ẹ ṣe. Ajagun ńlá. ọmọ òkú àrùn ni o. kọ́ bá wa fi lẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni. àwa wàhálà àwa anything fún wọ́n ṣàfilẹ̀ bẹ́ẹ̀ kí Gani máa ṣoṣo ní gbogbo tó wá ṣe. kò sí wàhálà ẹ ṣe ẹ ló kọ́là ẹ jẹ́ ká gbé kọ́lì ẹ ló kọ́là. ẹ kálẹ̀ gbogbo àwọn ọmọ òtù ṣe rí tọ́pìkì alẹ́ ìtọ́jú Ọlọ́run ẹ jẹ́ ká máa fi ara balẹ̀ because wọ́n ní ẹni tó bá dẹjú òun ló máa rí mú. ẹ rí màá bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ business ibi táwọn ti dára lọ yẹn part 2 ni o pé àwọn ọmọ Ìgbò pé wọ́n jáde lóru wọ́n ṣe gbáṣàwò nǹkan táwọn ọmọ Ìgbò kọ́kọ́ fi frustrate nǹkan àwọn ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá wọ́n ní gbogbo nǹkan tó ń lọ kó wọlé fake ni wọ́n máa mú nǹkan tó fẹ́ ṣe tó jẹ́ original táwọn ọmọ Yorùbá ṣe wọ́n máa mú lọ China wọ́n máa mú lọ Korea wọ́n máa mú lọ sí àwọn manufacturing country yẹn wọ́n máa ní kó bá wọn lẹ́sì owó ẹ̀ wọ́n lẹ́sì quality ẹ̀. so ọmọ àwọn Yorùbá kẹ̀dẹ̀ rí nílà káyìdé bẹ́ẹ̀ tẹ́ bá wo aṣọ Nike original màá fún ilé example tẹ́ bá ra aṣọ Nike original gangan ó lè last in 10 years tẹ́ bá wà àwọn òyìnbó yìí tẹ́ bá ń bá wọn ṣiṣẹ́ dáadáa ẹ rí pé aṣọ kan wọ́n lè wọ̀ fún ẹ̀kọ́ rí pé aṣọ kan lọ́wọ́ original ló máa rojú ra. aṣọ kan pẹ̀lú ṣòkòtò jíǹsì tó wọ́n bá jì. ẹyọ kan yẹn wọ́n lè wọ̀ fún ìdí ọdún 5 because original lọ́ra but àwọn ọmọ Yíbò wọ́n máa mú fake wọ́n máa rà so àwa Yorùbá tẹ̀lé rí ká gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kún òun ló fi gba ẹ wò gbàtọ́ bẹ̀rẹ̀ ibi aṣọ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí Adébọ̀wálé electronics òun ni the largest marketer ní gbogbo ilẹ̀ Yorùbá tẹ̀tẹ̀lẹ̀ èyí tí bọ̀dá mi yẹn náà sọ lẹ́ẹ̀kan tó ní Láni Omú Ìbàdàn ló kọ́kọ́ kíní wọlé ní etí Láni Omú ó wà lára àwọn faucet tó kó tòkun bọ̀ wọlé sí ilẹ̀ Yorùbá ńgbà yẹn wọ́n lọ from every part of Yorùbá land lọ sí Ìbàdàn lọ bá màá yẹn lọ bá rajà ní ìgbà táwọn ọmọ Ìgbò máa bẹ̀rẹ̀ sí ní kó ìgbà tí Láni Omú máa kó tiẹ̀ ó máa ń kó tested okay ló ń kó wọlé ìgbà táwọn ọmọ Ìgbò máa kó tiwọn wọlé non tested lọ́sọ̀ fún àwọn fẹ́ tà so ẹ bá rà ó dà good luck yìí ní tẹ́ ẹ bá dá ìgbà tó jẹ lọ́nbẹ̀ yẹn ọbọ̀ sórí aṣọ ìgbà tó kúrò lórí aṣọ ọbọ̀ sórí drug ẹ bá wò ní ọ̀la gbogbo àwọn kíní fake yẹn ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ti ní nǹkan tó ń chẹ́ẹ̀kì wọn bọ́ ṣe ń wọlé òun lọ́ fi gbilẹ̀ sínú ẹ̀dọ́lá. ìsìn ni gọ́ọ̀mẹ̀ntì ṣe ń go after them ń sìn gbà tó fẹ́ gbẹ̀mí àwọn aráàlú pẹ̀lú fake drink fake this fake drug. bó ṣe wáyé àwọn ọmọ Yíbò yẹn ọwọ́ tó fi ń ní owó ó pọ̀ gan ọ̀rọ̀ tó fi ń ní owó ó pọ̀ gan ọ̀nà gbẹ̀mí ọ̀nà jìbìtì ọ̀nà kírímínà. òun ló fi ń gbówó èèyàn bẹ́ẹ̀ ṣé tó wá di wọ́n tó wá yí sórí ọ̀rọ̀ àtíkè fún nǹkan tẹ́ pé dirty business nǹkan tí bọ̀dá yẹn sọ mo ti sọ kankan
rí lórí ètò yìí bóyá 2 weeks show tẹ́ṣẹ́ àbí 3 weeks show ṣẹ̀rí tábà tí ì change gbogbo nǹkan wa sí èdè wa. àǹtí dára tọ́lọ́ lọ́run ní bínú sí wọn ní fẹ́ sọ yìí ẹgbẹ́ tó bá ti fẹ́ sóyìnbó lórí ètò yìí ẹ máa já wọn dànù. ẹ máa já wọn dànù láti di ètò ó jẹ́ pure Yorùbá. Adeniyi Amos ó ní please I need your number ẹ̀yin tèmi lórí YouTube ó yẹ ẹ bá mi kọ nọ́mbà ẹ jọ̀ọ́ tẹ́ bá wò mí látọrí Facebook ẹ bá mi kọ nọ́mbà mi kí n lè pin ẹ̀ kan rí ẹ má bínú bàbá àgbọ̀ yín. And again ẹ bá a sọ fún bàbá àgbo torí woman tó sunkún jáde ń jọ sí wọn yìí ń bọ̀ lọ́dọ̀ ẹ̀wọ̀n lọ́wọ́ bọ̀ wọ́n ní woman yẹn sọ pé Abdulrasaq Abdulrahman tó bá jẹ́ pé kó gba ọmọ Fúlàní sí ìlú ẹkùn òun ni tension yẹn máa fi rọ̀ pé kó gba ọmọ Fúlàní ẹ sọ fún wọn pé pure Yorùbá ní ìlú ẹkùn. bọ ẹ̀yin ọmọ Yorùbá ifù kẹtì ẹ gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ mọ irú èèyàn tọmọ yín Ìgbòho jẹ́ tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé ìlú ẹkùn security àjọ bá wọn bẹ̀rẹ̀ ni báwo la ṣe máa kọ́ ọmọ Fúlàní síbẹ̀. sísá mi ṣẹ́rí ẹni tẹ́ tí ò bá gbọ́ yín kì. àìmọye ló pè ní tó sọ dára lọ bá wa sọ fún Ìgbòho irọ́ ni o wọ́n ní Ìgbòho ti sọ wípé yẹ́ ìsọ́n máa kọ́ ọmọ Fúlàní síbẹ̀ ẹ tú dànù ẹ jẹ́ ká move on lórí yẹn àwọn ọ̀rọ̀ kan wà ní àárín yẹn kò ń sọ̀rọ̀ orí social media ó yẹ kó ti yé yín ẹ jẹ́ àjọ. ìyẹn bẹ́ẹ̀ ṣé wàá rí ti ọ̀wọ́ lọ́wọ́ bọ̀ màá kọ̀ọ̀kan ní barista kékeré kan ṣé rí ẹ̀dá tọ́lọ́run bá gbéga kò sí ẹ̀dá tọ́lọ́run bá gbéga kò sẹ́ni tó lè gbé wálẹ̀ ẹ̀dá tọ́lọ́run bá gbé wálẹ̀ kò sẹ́ni tó lè gbéga ṣé rí Gani téèyàn bá gbà fún un nígbà òun gbọ̀ngàn lè rí gbà lò. pọ́blẹ́mù tí Gani ní sìn òun ni mo sọ fún yín yẹn. téèyàn ò bá gbà fún nígbà ẹni yẹn ò ní rí gbà lò ọ̀rọ̀ yẹn ní agbára. kò lè rí ìgbà lò. ẹ̀ńtọ́lọ́run wá gbégbà fún yẹn á lù mú gbà ní ṣé rí pé ìgbà ló parí gbogbo ẹ̀. ẹ ti gẹ́tì Yorùbá yẹn ẹni tọ́lọ́run gbé ìgbà fún tó bá ti gbà fún á lù ẹ̀ mọ́ gbà ní. so ọ̀rọ̀ tẹ́ sọ nínú short video tẹ́ sọ mo fẹ́ fi buttress ọ̀rọ̀ yẹn ni ṣé Gani ti kọ́rọ́rọ́ ń rù bí àṣà àwọn Yorùbá Gani ó ti kọ́rọ́rọ́ ń rù bí àṣà wa Yorùbá bó ṣe wà yẹn kò mọ ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ dẹ̀ ó ti ṣe àwọn tí yóò yẹ kó ṣe. èmi sọ kọ́kọ́ fún yín wọ́n ní ká béèrè orúkọ bàbá Gani gangan orúkọ bàbá. oríkì Gani sọ oríkì ẹ fún wa gbogbo àwọn ọmọ kó tó ajíire kò séyàn tí ò lóríkì in fact oríkì méjì à ń lóríkì ní ìdílé ìyá ní ìdí bàbá Gani sọ oríkì ẹ fún wa jẹ́ ká tiẹ̀ mọ oríkì ẹ. sísá mi oríkì tẹ́ ń lọ yẹn ó jìnnà sẹ́ àìmọye àwọn ọmọ Yorùbá kan tó máa sọ fún nípa àwọn olóríkì àníkẹ́ sọ fún kókó sọ orúkọ bàbá in full ní orúkọ kó sọ orúkọ bàbá ẹ̀ èyí tó tẹ̀lé bàbá ẹ̀ kó sọ orúkọ bàbá ẹ̀ márùn-ún tó wà wájú ìyẹn number 1 tó bá sọ yẹn tán kó sọ bí tí bàbá ẹ̀ sùn ó sọ orúkọ yẹ láti gbọ́dọ̀ àti ń pe tí àwọn kan bá máa pe ani Sunday Igboho táwọn kan bá máa sọ alo baba dami táwọn kan bá máa sọ orúkọ ìyàwó ló máa fi pè kí lórúkọ ìyàwó Gani kí lórúkọ àwọn ọmọ ẹ̀. gẹ́gẹ́. kí lórúkọ ìyàwó Gani kí lórúkọ àwọn ọmọ ẹ̀. ṣé ká débẹ̀ yẹn náà ni èmi máa ń wòó pé ká má máa lọ síbi private. Fúlàní ni ìyàwó tó yẹ ṣe. kò ṣe private là ń lọ yẹn o kò ṣe private là ń lọ yẹn o. afẹ́fọ́ ṣẹ́rí èèyàn kan ti sọ kíní yẹn lórí program ẹ̀mí ìmẹ́ tó sọ bóyá bóyá pé lọ́ọ̀yà kan náà lọ́ọ̀yà yẹn tó sọ pé tọ́lọ́run bá ṣe tó bá padà fún wa ní regional a gbọ́dọ̀ lọ ṣe DNA àwọn kan ti kó sí Yorùbá yìí pátápátá wọ́n lè kí n ṣe Yorùbá wọ́n ti kó sínú Yorùbá yìí pátápátá wọ́n lè kí n ṣe Yorùbá so ṣẹ́rí kìíní a gbọ́dọ̀ mọ̀ kí Gani sọ ayé láwọn tó máa bọ́ tẹ̀sẹ̀ pé bó ṣe jẹ́ nìyẹn èmi sìn ọmọ Èkó ni mi bí ṣe ń sọ̀rọ̀ yẹn ọmọ mi bí ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n á sọ skul ti ń lọ wọ́n á sọ bí ti ń wà fún yín ta ló lè pọ́ìntì pé ìyá ẹ̀sìn kan tí Gani ó sọ gbogbo kíní yẹn kalẹ̀ láwọn tó máa pọ́ìntì ẹ̀ so ṣẹ́rí tẹ́ ọ̀rọ̀ Gani tẹ́ ẹ̀ bá wájú ẹ̀ dáadáa mi ì ní parọ́ fún yín ọmọ Ehoro tó ní kó máa ṣe ọkà ni òun ló máa jọ kàrẹ́ tán o Gani ò rẹ́dí láti ṣiṣẹ́ fáwọn Yorùbá o Gani ò rẹ́dí láti ṣiṣẹ́ fáwọn Yorùbá ṣẹ́rí pé orúkọ oríṣiríṣi náà fún Ádámù mo ti gbàgbé orúkọ táwọn àti ẹ̀fún lórí ètò yìí òun ló bá mu lọ́dọ̀ tèmi ọ̀wọ́ lọ́wọ́ bọ̀ ẹ̀ máa bí kúbọ̀. ẹ ṣeun. Bami. ẹ má bí fẹ́ béèrè question kan lọ́wọ́ yín mo dẹ̀ fẹ́ béèrè question yẹn náà dẹ̀ lọ fún gbogbo àwọn bàbá mi àwọn ìyá mi tó wà lórí ètò yìí ìtàjọ́ ń gbẹ́nu sí máìkì yìí. ẹ jọ pé torí Ọlọ́run ṣé ẹni tí ò bá yàn ìjà ṣọ́ ń parí ìjà fún tọ̀hún ni. rárá. mo kàn èèyàn kan answer question yẹn. rárá sà. On a very good day CSI Yorùbá máa ń jà náà òun ló bá rẹ̀ jà náà kí wàá lè wá sọ pé ẹ fẹ́ sì tí wọ́n dáhùn pé kíní. wọ́n máa sì tẹnu kankan dáhùn o bá fi ẹ̀ẹ́dẹ́ nílẹ̀ fún wa. tí o bá yàn ìjà tẹ́lẹ̀ fẹ́ parí ìjà. ṣé ká máa fi owó dẹ̀ lọ́rùn.
so question tí mo kàn fẹ́ bí gbogbo ilé nìyẹn ṣe. Tọ́ ó tẹ bá sọ bẹ́ẹ̀ mo ti gbọ́ gbogbo nǹkan tẹ wí. dádì ẹ ká lẹ́sà ṣé dáadáa lẹ́wà. ó jàre ẹ̀ka tó wà ń bẹ̀ ni pé ẹ jẹ́ ká tẹ̀ sọ̀rọ̀ sínú ọ̀rọ̀ wa. àwa tẹ Yorùbá gan nǹkan táwọn bàbá wa ò ṣe lọ́jọ́ kínní àṣẹ fẹ́ dálẹ̀ ẹ̀sìn. láyé ìgbà kan èmi tí mo jẹ́ ọmọ Ìkẹrẹ yìí mo rántí pé ìgbà yẹn àwọn ìgbìlà wá síbi wa àwọn ìgbìlà òkèkèrè ọ̀gbẹ́ni gómìnà Èkìtì ní ìsìn náà jẹ́ ọmọ ẹ̀mẹ̀kọ́ ọmọ Òṣogbo ní bàbá ìyá àwọn tó ẹgbẹ́ bàbá wọn wá ṣe olóòlù tó ń lu aṣọ pé kí n táwọn àwọn tó wá síbẹ̀ tí Èkìtì gbà yẹn ó dẹ̀ bímọ síbẹ̀ á dẹ̀ àṣẹ̀tẹ̀ àṣọmọ Èkìtì báwo lẹ ọlọ́ṣẹ́ wa jẹ́ ẹ̀sìn náà pé dábàá tẹ̀ ìgbà Yorùbá nìṣọ̀ lọ́la kí àwa Yorùbá nìkan lábá sọ pé àfa àlejò ni ó ládàá ń lọ́gàn lábá sọ pé Yorùbá lágbáyà kan ní kan ṣe ni àtàlejò àtònílé ló ń tùlù ṣe náà. dádì ẹ wá dúró náà kẹjẹ ìṣàlàyé kékeré fún yín lórí ọ̀rọ̀ yẹn ṣé mo wípé lórí pláfọọmù kìíní yẹn àti pẹ́ta ti máa gíw ẹ̀ àwọn àlàyé tèmi dẹ̀ fẹ́ ṣe fún yín bẹ́ẹ̀ ni wípé màá fi ọ̀dọ̀ tèmi màá fi ṣe sámpùsà ṣé mo wípé ìlú ibi tí mo wà ní ìsín Nàìjíríà Germany lèmi wà ní Europe ní ìlú yìí ó lè bí kọ́ ọmọ ọmọ nílùú bí a tó bá fẹ́ ọmọ wọn ẹ má bínú ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù ẹ ló ẹ kálẹ́ o ẹ kálẹ́ o. ẹ wo lórí ọmọ èmi náà ni mo padà wá ẹjọ́ ẹ má bínú lórí ọ̀rọ̀ tẹ́ sọ ń sìn pé bàbá ràn yín níṣẹ́ ẹjọ́ ẹni tó sọ̀rọ̀ sí ó ti sọ̀rọ̀ kò tẹ̀ ní sọ̀rọ̀ tán wípé iṣẹ́ ẹni tí kò bá báyànjà ṣé wọ́n máa ń parí ìjà fún ni lóòótọ́ ni ẹjọ́ ẹ bá wa bẹ bàbá wípé kó jọ nítorí Ọlọ́run kó wọ́n má gbàbọ̀dé fún wa o wọ́n má dẹ̀ fi nu gbogbo wa àmọ́ jẹ nítorí ìgbà tí wọ́n bá kó gbogbo àwọn tó wà àwọn alábùrọ̀dù kìnnìkan wọ́n bá kó gbogbo wa tí everybody bá ní ẹ o àparí ìjà fún ẹ o kò sí wàhálà mọ́ kò ṣe kìnnìkan tí ẹ̀yin àgbà náà lẹ̀dẹ̀ sọ wípé orúkọ tá a máa sọmọ ẹni irú ẹni ní gbé ẹ̀dẹ̀ ní wípé ìkà kò ní fi ìwà burúkú inú ẹ̀ kò ní fi sílẹ̀ oró inú ẹ̀ wà ń bẹ̀ ní oríkì ìdílé ti tèmi wọ́n máa ń sọ wípé ọmọ á fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde tó bá jẹ́ pé irú òpò yẹn ló wà nǹkan tó fi ẹ̀jẹ̀ sínú tó tutọ́ funfun jáde ọmọ afẹ́bi sínú kan jẹ ọmọ afìdá sínú pètè ẹ̀rín oríkì tèmi nìyẹn tó yẹ yín sìn kó wá fìdá sínú pètè ẹ̀rín kó febi sínú kan oúnjẹ kó fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde ó rẹ́rìn ṣàṣàṣà kí gbogbo wa ní ìjà ti tán o ẹ máa lọ o kó wá bẹ̀rẹ̀ ogun gbogbo àwọn ibi tó ti tojú bọ̀ àwọn tó ti bá ní connection tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ tó ti jọ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ṣé Gani máa fi wọ́n lẹ̀ ó béèrè lọ́wọ́ yín ni o ẹ má bínú ó béèrè ní o tí ó máa fi wọ́n lẹ̀ àbí ṣé gbogbo àwọn tó ti gbowó lọ́wọ́ wọn tó ti ṣe tó ti mọ̀ ṣé nítorí pé wọ́n parí tí gbogbo wa panupọ̀ ń sìn ká parí ìjà fún wọn ṣé a wá sọ pé òkè òun ò bá wọn ṣe mọ́ ni ẹ wò ẹni tó ní ìwà burúkú. In that case ẹ bá wa ẹ̀yin náà nígbà tọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ yẹn màámi nígbà tọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ yẹn àti gbogbo lé èmi á jíṣẹ́ ilé ìtẹ́rán mi sí bàbá wa mo ká tó máa lọ mà ẹ bá wa direct ọ̀rọ̀ mẹ́sẹ̀gì yín sí YSDM báyìí bàbá wa Akíntóyè Dádì Akíntóyè ẹ bá wa sọ ẹ̀dùn ọkàn yín wípé ókè o on behalf of gbogbo ọmọ Yorùbá o ìjà ò sí o Ìgbò ò bá Ìgbò kò bá Gani jà ẹ fẹ́ anything bẹ́ẹ̀ni mass b ìjọ wàá bá mi ṣe fídíò ìdọ́dọ̀ bàbá. Ọlọ́run á dúró tì yín o pẹ̀lú ògo Ọlọ́run á wà pẹ̀lú yín kó wá dé ilẹ̀ ìlérí lógo títọ́ Ọlọ́run ẹjọ́ àbá Ìgbòho jà o àbá Ìgbòho jà ẹjọ́ torí Ọlọ́run abẹnú àbá ọwọ́lọ́wọ́ bọ̀ jà o. Gani ẹ dárúkọ Gani Adams mà ṣe mọ̀ pé à ń sọ̀rọ̀ fún bàbá wa ni. ó dá Gani Ìgbòho àti gbogbo wa pátápátá gbogbo àwa abiyamọ ayé ayélu ìyá Sunday Igboho tó ti kú ìyá ayé náà gbogbo wọn tó ti kú kò sẹ́ni kankan tó ń bá Gani jà so ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹ fi Gani sáyè Gani ẹjọ́ ẹ fi àwa náà sáyè tiwa náà ẹjọ́ nítorí Ọlọ́run sàmó bẹ̀bẹ̀ ní o àmọ́ bẹ̀bẹ̀ ní ẹ ṣàánú wa o àfẹ́ ìjókòó kankan pẹ̀lú Bíbélì gan sọ ó ní ìrẹ́pọ̀ òun ló wà nínú òkùnkùn àti ìmọ́lẹ̀ bàbá ẹjọ́ nítorí Ọlọ́run kò sí ìrẹ́pọ̀ kankan bí yìí o. ìpè kí YSDM kọ́ máa fọ́ọ̀sì Ìgbòho láti lọ parí ìjà. ẹ jẹ́ kó sọ̀rọ̀ tètè wọ̀ tún. àbáwọn ọjà Ìgbòho bá Gani Adams kò bá jà kò sẹ́ni tó ń bàjà so kó jọ torí Ọlọ́run ẹjọ́ sá ẹ má bínú dáàdì ẹjọ́ o èmi ọmọ yín ni mò ń sọ̀rọ̀ o ẹ ṣàánú ẹ má dárúkọ ẹ ṣé sà ẹ ṣé màmí God bless you yes ma ó yá lórí TikTok
ẹ bá wa bá dádì sọ̀rọ̀ wípé on behalf of gbogbo ọmọ Yorùbá kí YSDM kí wọ́n má fọ́ọ̀sì Ìgbòho lọ parí ìjà. àti àwọn míì tó bá tún fẹ́ sọ̀rọ̀ ẹ jọ bàbá Akíntóyè àti YSDM abẹ́yìn ẹ mọrú ọmọ tẹ ní ṣe Sunday Igboho pé ó respect ìtàn ilẹ̀ mọ́ kò ní kọ̀hún sí lẹ́nu láíláí àyè kọ̀hún sí lẹ́nu yẹn ó lè fa ikú ẹ jọ torí tọ́ náà ẹ ò bí tẹ bá tún sọ ẹyọ kan Ìgbòho máa wà lóyà sí lọ́nà méjì òjò Gani Adams ẹ pé kó máa náwó sọ́ba ó dẹ̀ máa náwó sí bàbá Akíntóyè ẹ tó ń dà rẹ́tí síbìsì sí bàbá Akíntóyè nígbà tó jẹ́ kó gbẹ́gbẹ́ sọ̀rọ̀ òye ìyẹn lẹ́wọ́n fẹ́ kó gbọ́rọ̀ bàbá Akíntóyè abẹ́yìn àti YSDM abẹ́yìn lórí tọ́lọ́ abẹ́yìn wọ́n Ìgbòho bẹ́ẹ̀ nìkan kọjá ẹ tí Gani bá bá jà ní kó lọ parí ìjà pẹ̀lú ẹ jọ ẹ má fọ́ọ̀tì Ìgbòho ẹ tí ẹ má pè wọ́n pọ̀ ẹ má pè wọ́n pọ̀ ẹ jẹ́ kí Ìgbòho ṣe tiẹ̀ kó wọ́n ṣe tiẹ̀. Kò apologize. Kó wá bẹ̀ẹ́ náà, kó wá bẹ̀ẹ́ náà, kó tó lọ sọ́dọ̀ Ìgbòho. Òun ló dájà lẹ̀, ló bá wọn jà. Kó máa ṣe nǹkan tó ń ṣe. Ó dẹ̀ pé bí last year even ọdún àwọn kan wá bá mi tán ní wọ́n fẹ́ parí ìjà pẹ̀lú èmi àti ààrẹ Gani mo ní Gani ló bá mi jẹ mi ò tó bá wọn jà o ibo ta ni mí. Ewu tó wà ní ìjà yìí ni pé tó bá ní àwọn fẹ́ parí wọn fẹ́ fọ́ọ̀sì fádálẹ̀ ilẹ̀ Yorùbá wà nù ewu jò ìdí tó ṣe wà nù ewu lélẹ̀. Láti máa lọ ní ọ̀lẹ̀ fún wa ni. Tí Gani bá ní tí tó bá jà ní tó bá yẹ pé àwọn Fúlàní bá ọmọ Yorùbá jà níbì kan tí Ìgbòho bá ní ẹ̀jẹ̀ jẹ́ kí ààrẹ gbọ́ ààrẹ máa ní má lọ Yorùbá ṣe kú fún o Ìgbòho wá gbó ni o. a mú ìrẹ̀wẹ̀sì bá Ìgbòho tán ni o. ẹ ṣe ẹ jẹ́ ká sáré gbé kọ́lì ẹ ló kọ́là. ẹ kú ètò mà. ẹ ká lẹ́sà ẹ káàbọ̀ sórí ètò. àwa ni ẹ mà. Yes sir. kò ní bàjẹ́ fún agbára Ọlọ́run. àmì àṣẹ àtẹ̀yìn náà bàbá. mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò wa mi. so ṣẹ́rí ọ̀rọ̀ Gani Adamu kì í ṣe pé bóyá nǹkan kan méjì nǹkan tó ń ṣe ìjà ìlara ni ọ̀dọ̀ ní ìjà ìlara kò ń tọ́bọ̀rọ̀ wọ́n bá parí ẹ̀ fún wọn àwa ò bá gba àbá àbá Gani jà Gani ló ń bá gbogbo ọmọ Yorùbá jà so since tó dẹ̀ ti ń bá gbogbo ọmọ Yorùbá jà pẹ̀lú ìlara yàtọ̀ sí bí wọ́n gbowó fún ṣé táìmù gbà tí òun àti bàbá bá ṣe ohun tó àti ẹ̀ tí ò tí ì jẹ́ nǹkan kan ní ayé ṣé wọ́n gbowó fún gbà yẹn náà ni èyí ó ní ìlara ni kò dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ ṣe onílara kò lè tọ́nú ẹ̀jẹ̀ inú ẹ̀jẹ̀ ló wà so kò sí nǹkan tó fẹ́ sọ láàrin àwọn méjèèjì tó ń fẹ́ dàbẹ̀ tó bá máa parí gbogbo ẹ̀ náà nísìn wọ́n á máa sọ fún bàbá Ìgbòho pé tí ó mọ̀ bí ààrẹ ni orí òde lè padà dìrù láéláé kò lè possible so ọ̀gá méjì òde lè wá ọkọ̀ kan náà ọ̀gá méjì ò lè wá ọkọ̀ kan náà so kò sí nǹkan tó jọ kí Gani máa ṣe tiẹ̀ ibi tó fẹ́ ṣe tiwọn sí nìyẹn kó máa ṣe tiẹ̀ bó ṣe ń ṣe yẹn kó máa lọ sí ìpàdé onífá ìpàdé ẹlẹ́bọ ìpàdé Ọ̀ṣun oyè tó jẹ nìyẹn kó máa ṣe yẹn kó fi bàbá wa Sunday Igboho lẹ̀ fún wa jẹ́jẹ́jẹ́ àbájá kò bàbá náà ò dẹ̀ bájà wọ́n sì lọ sí Bàrígà láìpẹ́ yìí tí bàbá sì lọ Bàrígà wọ́n sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà again so kí wá ní ìjà tán náà bá wọn jà òun ni ẹ̀ta anú tó ń wọ́ọ̀rì ẹ̀ náà ló ń pọ̀ ló ń lé káàkiri so kàn fílẹ̀ sáàyè ẹ̀ jẹ́jẹ́ kò sí ẹjọ́ bàbá wa àwọn YSF bàbá báyìí báyìí kí Akíntóyè ẹjọ́ tó rọ́ lọ́wọ́ abẹ̀yìn ni o ẹ bá fi wọ́n lẹ̀ o n tá a fẹ́ là ń sọ yìí o ìlú làwa wà o kọ́jọ́ kọ́ torí Ọlọ́run o Ọlọ́run ní báyọ̀ wá jẹ́ o omi ò gbọ́dọ̀ wò tẹ̀yìn wọ́n gbé wá lẹ́nu o bàbá ṣe yẹn omi ò gbọ́dọ̀ tẹ̀yìn wọ́n gbé lẹ́nu o n tó fẹ́ kọ́ ṣe ń sìn wọ́n fẹ́ kó mi tẹ̀yìn wọ́n gbé lẹ́nu ni kò dẹ̀ ní Ọlọ́run ní fún wọn ṣe o wọ́n fi bàbá wa Ìgbòho lẹ̀ jẹ́jẹ́jẹ́ o oníkálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ o. àti gbọ́ ẹ ṣé gan ni sir God bless you sir. bàbá ẹ má bínú ìyá mi mọ́mí Nikki ẹ fún mi ní just 2 minutes I'm coming back to you ẹ jẹ́ kí n play video yìí fún dádì ẹ jọ̀ọ́ àti play video yìí náà lénìí ṣùgbọ́n dádì ò tí ì wọlé ńgbà yẹn ẹ jẹ́ kí n play kíní kí wọ́n gbọ́ dádì ẹ listen dáadáa o. And you are still going to Yoruba churches. By now, you are still a member of Mountain of Fire, Winners, Deeper Life. What name them? You are an Igbo and you are still a member of a Yoruba church. I lay generational curse on you and your generations. It shall not be well with you and your family. You are an Igbo and you are still conjoining yourself to Yoruba churches upon what is happening in Nigeria. An Igbo sensible man and woman, an Igbo sensible person, you are still worshipping under the umbrella of Yoruba man's church. I lay generational curses on you. It shall never be well with you, your family, your generations. Yes, because the more you guys go away, the better for us.
Because you guys are leeches. You guys are leeches. You are everywhere, constituting nuisance, propagating nonsense. And every Yoruba child will never grow old. Okay, Yorùbá jẹ́ kí n fèsì níbẹ̀ yẹn. Ṣé ẹ rí èmi tí mo wà ń bì náà? Ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ ń bì kò represent Igbo, represent ara ẹ̀ ni. Ọ̀rọ̀ tí mo ń sọ alẹ́ mi ò wá represent Yorùbá, mi ò represent Èkìtì, mi ò represent Ṣé ni. Ọ̀tí èmi tí mo wà ń bì báyìí, tí mo fẹ́ foreigner, tí mo fẹ́ òyìnbó, tó bímọ fún mi, tí mo sọ lórúkọ Yorùbá, tó gba Nigeria passport fún. Tọ́mọ̀ mi bá dé ní ẹ̀ tí bá gbàgbà tá bá sọ pé Yorùbá, tọ́mọ̀ mi bá dé Nigeria ń jọ́ mẹ́rin wọn ní criminate ẹni. Wọ́n ní sọ pé ilé ọmọ àtọ̀run lè wá ní kíníkan ṣe. Láyé dáàdi ibi tẹ́ ti ṣe mistake nìyẹn. Ẹ ní sùúrù, àlàyé yẹn ni mo fẹ́ ṣe fún yín. Ẹ ti gbọ́ ilé ìbáyìí sìn. Dáàdi. Nígbà tí ọ̀làdò wò ó sọ̀rọ̀ kan jọ kan ó ní pé èèyàn bá jẹun yóò tán ní nǹkan tó bá wọlé lórí ìfẹ́ ní ẹ̀sán. Mo máa ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ èmi ò níbi tí mo wà nílà ẹ̀ mo ní Nigerian passport mo ní Spanish passport mo ní British passport èmi tí mo sọ̀rọ̀ sí ta lè sọ pé ó ń sọ̀rọ̀ ṣé Yorùbá lè máa ló sọ̀rọ̀ ní àbọ̀mọ Èkìtì ló ń sọ̀rọ̀ ní àti Spanish ló ń sọ̀rọ̀ ní I represent myself nǹkan tí mo sọ kẹ́kẹ́ mọ̀ nìyẹn kì í ṣe bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ ní sókè pọ̀ nígbà tó bá ìkóló máa ju àwọn kìíní sí ibò níjọ́ ní ọba ìlú nǹkan ló sọ bẹ́ẹ̀ òun ló sọ bẹ́ẹ̀ kó ló máa jù wọ́n sí làgùn ẹ wo ẹni tó ń sọ̀rọ̀ ẹni lágbájá sọ báyìí bí òde sọ pé ṣebí ni mo sọ lẹ́ẹ̀kan nígbà tí Gani Adams tó kà kọ̀ṣẹ́ fún ọjọ́ ká máa lọ ṣépè fún ẹbí ṣebí Yorùbá ni a sọ pé gbogbo Yorùbá ló sọ pé kán lọ ká máa ṣépè fún ìyẹn dára náà ibi tá máa rò nìyẹn a lè máa sọ pé tá bá máa wò ó gbà mí a tún wo àwọn dàsí náà ṣe pé wọ́n fẹ́ a ti fẹ́ ṣe tiwa jà nígbà táwọn bàbá wọn ò ṣerú nǹkan bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ lónìí jẹ́ lónìí jẹ́ pé wọ́n ní. Bàbá nítorí àsìkò wa ẹ má bínú bàbá olórí. Bàbá ẹ má bínú ẹ ti ṣàlàyé gbogbo kinní yẹn náà láìmọye ẹ jẹ́ kí a reply for the first time ẹ jẹ́ kí ṣàlàyé mo fi ara mi ṣe sample lẹ́ẹ̀kan bàbá ẹ ní sùúrù dádì kẹ́ gbọ́ ti tèmi náà mo wá fira mi ẹ ní sùúrù ẹ jẹ́ kí n bá wọn ẹ jẹ́ kí n ṣàlàyé fún ọmọ ìyá mi dádì ẹ make mention pé ẹ fẹ́ ẹ ní Spanish pali ẹ ní British pali ẹ fẹ́ òyìnbó ẹ ní mistress lọ́mọ the same thing applied to me sir. Ibi tí mo lọ kọ́ nìyẹn dádì bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọ Spanish yẹn tẹ́ jẹ́ British tẹ́ jẹ́ ọmọ Spanish by marrying one of their daughter tó bímọ fún yín by marriage the same thing ló apply fún everybody wa ní Germany o lè become a citizen by marriage or by birth. Now Spain tẹ́ wá wà yẹn ṣé kì í ṣe bí gọ́ọ̀mẹ̀ntì wọn ibi tí wọ́n bá rìn sílẹ̀ rìn sí sá. No ẹ farabalẹ̀ nǹkan tí mo bá bí yín ni kẹ́ dáhùn ẹ fi yẹn lẹ̀ no nǹkan tí mò ń béèrè ni kẹ́ dá mi lóhùn dádì ní Spain tẹ́ wà ṣé bí wọ́n ṣe ń ṣe ní ìlú yẹn bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe ń ṣe kí ló dé tẹ̀yin ò sọ wípé bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn nítorí ẹ̀yin ti become ọmọ onílùú ẹ̀yin fẹ́ máa ṣe bẹ́ẹ̀ yín ṣe ń ṣe nílùú yín gbogbo nǹkan táwọn ṣe bẹ́ẹ̀ yẹn ó lòdì sí nǹkan tẹ̀yin mọ̀ ẹ̀yin ò fẹ́ ṣe báwọn ṣe ń ṣe ẹ̀yin fẹ́ máa ṣe bẹ́ẹ̀ yín ọ̀tọ̀rọ̀ ọmọ Yorùbá níyàn ọmọ Nàìjíríà níyìn ẹ fẹ́ máa ṣe bíi ti Nàìjíríà níbi bẹ̀. ok tí bá bẹ̀rù sókè tí bá sọ àpàtọ́ pé òjẹ́ ti gọ́ọ̀mẹ̀ntì mi náà máa pọ́nìṣì kì í ṣe gbogbo Yorùbá wọn ní sọ pé gbogbo Nàìjíríà ló wá ṣe kìnìyàn ẹ̀ka tá a sọ gan ni ẹbí tẹ́ bá ń no daddy mo mọ̀ sọ wípé gọ́ọ̀mẹ̀ntì ni. Okay. ó ń ṣe ẹ̀kan ó ń ṣe méjì ó ń ṣe mẹ́ta ṣùgbọ́n yẹ kó yé bàbá ni wípé nígbà tí bàbá Trump nísìn èmi wà lamẹ́ríkà bí ok Trump wá sọ pé nísìnyí o àwọn ọmọ Nàìjíríà àwọn kan ń wà tí ò dáa àwọn kan ń wà tó dáa kí ló tó ṣe wá stop gbogbo Nàìjíríà láti má fún wa ní visa láti má fún wa ní passport láti má fún wa ní green card kí nìdí. bàbá ẹni sùúrù bàbá ìwà lè máa gbọ́ àwọn ẹni tí yóò bá ti fara mọ́ nǹkan táwọn ọmọ Yorùbá fẹ́ ìbáàjẹ́ Yorùbá ló lọ fún. bá a ti ń ṣe níbi èèwọ̀ bòmíì ní nǹkan tá à ń sọ fún yín dádì ní nǹkan táwa ń ṣe nǹkan tí Yíbò ń ṣe nílẹ̀ Yorùbá ṣọmọ Yorùbá tó gbé nílẹ̀ Yíbò lè ṣe fọmọ Yíbò ṣọmọ Yíbò lè tolerate the same thing kí ló dé tẹ̀sẹ̀ ṣe báyìí bàbá. ó dẹ̀ pọ́n fẹ́ Yíbò. ẹ ló kọ́là. ẹ kalẹ́. bàbá wa ló sọ̀rọ̀ yẹn àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ generation wọn tó ń fẹ́ àlejò ní àfẹ́jù torí generation bàbá mi náà ni bàbá wọn yẹn tó ń fẹ́ àlejò ní àfẹ́jù òun ló kó wa dídú táwa yìí. ẹ̀yin lẹ bá ti lẹ Yorùbá jẹ́ bàbá ẹ wà generation yẹn àtẹ̀yẹ wà lára àwọn tó kógun wàhálà tá à ń fèsì lọ́wọ́ àwọn ọmọ Yíbò sí ẹ wà lára àwọn tó kó wa sí.
generation wa àtàwọn ìyá wa tó ń fẹ́ràn àlejò láfẹ̀jù tó jẹ́ pé ẹ̀yin ò ṣe máa ṣe bó ṣe wù yín ní Spain bàbá ẹ̀yin ò ṣe máa kẹ́pẹ̀ bo àwọn ọmọ Spain àwọn ọmọ Spanish tẹ́ bá ti rí wọn kẹ́ gbá wọn dì kẹ́ ṣe bó ṣe wù wọ́n bẹ̀ ẹ máa ṣe opposite nǹkan tí wọ́n ní kẹ́ ṣe ní Spain bẹ̀ bóyá wọn ò ní treat fọkàn fún yín ẹ̀yin ò ṣe máa ṣe bó ṣe wù yín ní England. ìbá àjọ ọmọ Òṣogbo ọmọ ilẹ̀ Yorùbá náà sì ni kì í ṣe Yíbò tó ọmọ Èkìtì bá lọ sí Lagos State tó bá lóun fẹ́ become governor tó bá become governor ọmọ Yorùbá sì ni Yorùbá ni ò ní rẹ̀tì láti become governor nílẹ̀ wa bàbá àwa ò ní support yín láti máa bá ọmọ láti bójú ọmọ Yorùbá jẹ́ wa lára àwọn àgbààgbà tó bá yé ilẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú ìfẹ́ àfẹ́jù tẹ́ máa ní sàlejò nǹkan tí Yíbò ń ṣe fún yín nǹkan tálejò ń ṣe fún wa ṣẹ́yìn lè ṣe fàlejò ó sì tẹ̀ wá ìkànnì yín. wọ́n ti da kinní rẹ̀ ẹjẹ́ ń gbé bàbá kúrò kò ní jẹ́ ká rójú tuntun ẹjẹ́ ń gbé wọn kúrò bí ẹjẹ́ ń gbé bàbá yẹn sọ̀kalẹ̀ ní ìlàkì bọ́ ṣe máa ń ṣe ń gbà mí àgbà wọn ò tó lé ara àgbà báyìí lọ àwọn náà báyé ilẹ̀ Yorùbá jẹ́ lẹ́ni tí Yíbò ẹ máa gbọ́ bí wọ́n ṣe gbé wa ṣépè láì ṣẹ̀ láì rò ẹ̀dẹ̀ sì tún yìí support wọn ẹ̀yin ò ṣe máa hùwà burúkú ká máa hùwà rádaràda ní Spain àti British tẹ́lẹ̀ ẹgbẹ́ pálí wọn dání bóyá wọn ní ti sọ́ngọ̀ yẹn padà sílùú yín. ẹ ká lẹ́jà rè mà ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká gbé kọ̀lẹ̀ ní sùúrù ẹ jẹ́ ká gbé kọ̀lẹ̀ ẹ ká lẹ́ mà à ń gbọ́ yín. ẹ̀ka lẹ́yìn dára mo rò pé ìdí pé ká máa ilẹ̀ ní ká máa ṣe yẹn ni mo jókòó sí láti máa. màámi ẹ̀yin bá mi tẹ love and like látàárọ̀ ẹ ṣe no wonder tó wà stable látàárọ̀ ẹ ṣeun mo mọ̀ lóore mà. ìwọlé pé bàbá yìí ẹ ṣe bàbá ṣe ọmọ kọta àgbà mi ṣe gbogbo àwọn ọmọ yìí ẹ ṣe gbogbo yín gbogbo kí ló tó lọ jókòó sí níbi lọ sí bàbá àti ṣe gbogbo wọn la ṣì máa lé kúrò lẹ́kọ̀ọ́ tó dáa níta bá bẹ ṣe sí ká lọ ṣe sí. ẹ̀yin yín bàbá bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu pẹ̀lẹ́ ojú wa ti là àti wọn Nàìjíríà mọ́ tó bá wù yín ẹ lọ jókòó sí wọn ní 1960 ká ẹ máa bá wọn ṣe nǹkan tá a ṣe tọrọ wa fi dà báyìí tó fi jẹ́ pé gbogbo òwò tí Yíbò ń ṣe ní ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ló ń ṣe báàkì tó ń tà ní kí lórúkọ bíi Mushin yẹn Yorùbá ló ń ṣe kíní fọkànáìsà báyìí làwọn ńgbà tí mo wà ń bẹ̀rẹ̀ àdúgbò mi nìyẹn ní Yorùbá ṣe fọkànáìsà wọn jẹ́jẹ́ bẹ́ẹ̀ láti apáàtì yẹn láṣẹ ẹ̀wọ̀n bó ṣe lé gbogbo wọn àwọn mẹ́tò wà bẹ́ẹ̀ ṣèṣe ní Alágbà kébí torí owó òjòjì ni àwọn kìí ṣe alábàṣẹ ká máa fi káwọn bàbá máa ta rédíò ńgbà yẹn ṣé ẹ̀rọ ọmọ Yorùbá ń bẹ̀ mọ́ nígbà tí mo wà Nàìjíríà ní owó dé onírin àwọn bàbá gómìnà ló ń ta apáàtì bẹ́ẹ̀ wọ́n lọ kó fake bank wọ́n fi lé gbogbo àwọn bàbá yẹn wọ́n sọ àwọn bàbá yẹn lárúkọ ẹ wá ní ọmọ Ìgbò ẹ lọ jókòó tí wọn náà ẹ ṣe máa lọ ọdún wọn kẹ lọ. kí ló dé tí bàbá ò ṣe gbẹ́ irú wọn kó máa lọ sílẹ̀ Yíbò kó lọ gbé bẹ̀ ẹ lọ jókòó sílùú onílùú ẹ̀ ń dífẹ́ǹdì ọmọ Yíbò wọn ti ẹ fẹ́ gbọ́rọ̀ ọmọ Yíbò sétí. ẹ̀yin tí ẹnu kù wọ́n ń ṣọ ẹnu kù ní ọ̀lẹ́ ìjọba rí ẹnu kù bó ṣe neat mo wá ń wo Lagos State fẹ́ gbà mí ṣé ìlú kan lónìí ìtura ìwò bó ṣe sọ Lagos State à gbogbo Martin Street náà bàbá wa ti ń ṣe náà fún àgbogbo ẹ̀ aṣọ ìwọ́wọ́ ọ̀nà kú tí ẹ ti dé Western House ẹ wá ń débi ẹ wá ń sọ̀rọ̀ Ìgbò táyà fẹ́ wọ àwájú mi ni ẹ̀yin ni máa ti jà gbájúmọ̀ yìí Ọlọ́run ọmọ Ìgbò kan wà lórí social media ọmọ kan wọ́n ń pè ní bẹ́ẹ̀ lísì náà pé lọ́nà ọmú gbogbo àwọn kí ọmọ Ìgbò yìí ṣe pé ṣé nǹkan tẹ̀ ń ṣe ìdá ọmọ ìṣòro tó dìde ń bẹ̀ kó ṣe tẹ̀ ń ṣe ìdá ni máa ṣe báyìí sáwọn pípù yìí náà gẹ́ẹ̀ yẹn everyday ló bú wọn. bẹ́ẹ̀ ni mo máa rí fídíò ẹ̀ ifun àwọn ọmọ Yíbò míì ló tún jà fún wa wípé the way you are doing to Yorùbá wọ́n tún sọ wípé wa Yorùbá ti kú ẹnu. ẹ máa wo bóyá ń gbé wa ṣépè láìṣẹ̀ láìrò for nothing and you are still defending them on top what. Sanusi kiri Sanusi brothers ṣùgbọ́n wọ́n bá bàbá wa ẹnu ti gba owó wọn jẹ́ wọ́n kó fake drugs wọ̀lú wọ́n fi pa àwọn èèyàn wa wọ́n tún lọ ń ṣe drugs wa máa kó owó ẹ̀ wá wọ́n fi máa di advertise àwọn èèyàn wa àwọn aṣákiri ayé ẹ̀ wá pariwo kí ló kọ̀ wá àwọn ọmọ ìlú iṣẹ́ ní London tàwa iṣẹ́ àwọn ọmọ táwọn aráàlú ò mọ ọmọ wọn tí wọ́n ní tàbá gbẹgbẹ certificate níbẹ̀ wọ́n á rẹ́rìn wọ́n á lọ gbọ́ yóò ké yọ̀ nísọ̀ tó bá máa rí wọ́n àti bẹ́ẹ̀ nìyẹn náà ṣé bí lẹ́nu pé ládùúgbò wa ń sin gbogbo àwọn òyìnbó bẹ̀rẹ̀ fún lẹ́tùtù náà gbogbo àwọn dúdú bẹ̀ wọ́n wọ́n àmì ilé old house tó gbé wọn sí àjẹ́ ìsọ̀rọ̀ ṣé bíbélì kò sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ìlú jẹ́ lọ sí o tẹ́bá débẹ̀ ẹ mọ̀ wọn ara yín ẹ má darapọ̀ máwọn pípì tó wọ́n máa gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ wá gbọ́ òun ní wá gbáyé yín. àwọn ní kò wá tó ka gbọ́ ṣé kò tó ka gbọ́ ni ẹjọ́ ẹ máa bá aṣọ yẹn mọ́ lórí bíbá yìí torí pé tí ẹ lọ́wọ́ Martin Street mo ẹ̀sẹ̀ ń tì sọ́gbà pẹ̀lú ìgbà tẹ́bá débẹ̀ ẹ̀ sọ pé aṣọ wọ́wọ́ lọ tó gbogbo bẹ̀ yẹn tó bá tẹ̀ wá bẹ́ẹ̀ sí a máa gba gbogbo marina yẹn afẹ́ sọ́ di Silicon City gbogbo lé ní àtọ̀nà yìí la máa wó dànù ẹ lọ ṣe kọ́tà bẹ́ẹ̀ ṣe sí. ìdára ẹ̀ máa bọ̀ ọ̀bẹ mi ti ní mi ní dáhùn ṣùgbọ́n àdìbára ọ̀tọ̀ mọ̀ máa fi hàn. ẹ lè mú mọ́ra. àtẹ̀tọ́ bá ọmọ Yorùbá pé Gani kò kì í ṣe ọmọ Yorùbá kò lè ṣiṣẹ́ fún wa Fúlàní ló ṣiṣẹ́ fún ọmọ àwùjọ máa sọ kúrò Gani mọ́ èèyàn tiwa ó fẹ́ kán ẹ̀rọ tiwa ni so we must all now be at alert. against Gani àtàwọn ọmọ ẹ̀ it's not for us Fúlàní ká ṣe máa treat ẹ̀ kò ń ṣara wa
kò sí ní abẹ́ bá ṣe kò sí ní tí ìkọ́sẹ́ anybody fẹ́ bá ṣe ó ti pitch tent ẹ̀ ó dúró síbẹ̀ same thing pẹ̀lú Ṣèyí Mákindé tí ò tiẹ̀ ní clue bó ṣe ń govern state so next time nígbà tá a bá gba western region one thing anybody tó bá máa lọ sí position máa ṣe oṣù mẹ́fà ní political ground ó tó lè dìbò fẹ́ dìbò mẹ́tò ìgbà tí wọ́n yóò mọ nǹkan tó ń ṣe they don't know nothing. à ń jẹ́ ìkúrú kó tọ́lá wo àwọn bàbá yẹn ń gbowó ẹ̀ síbẹ̀ padà ẹ ṣe màmí ẹ pẹ́ fún wa kú mítí àná sà mà à ń jẹ́ ìkúrú kó tọ́lá wo ìṣẹ̀lẹ̀ yẹn àgbààgbà tún gbowó ẹ̀ síbẹ̀. British ní Britain wọ́n sọ pé British not for British people ṣáàrí British not for British people yẹn kó tó bá tó tán kó tó wá kan àwa dúdú kó tó wá kan àwa African ó máa pẹ́ ìgbà kan náà lé wọn rìn lọ́dá ní gbogbo wọn tó ti dọ̀gá ní UK yẹn lọ́jọ́ àwọn ọmọ British tí gbogbo wọn wá complain ní church ẹgbọ́n ẹni tó bá jẹ́ abiyamọ gidi ṣé èpè tí ọmọ burúkú ọmọ ẹranko yáyò yẹn ń ṣe fáwọn ọmọ Yorùbá ọ̀ ní dalẹ̀ ṣẹ́rú ẹ̀pẹ̀ yẹn ò ní ta yín lára ẹjọ́ ṣẹ́rú ẹ̀pẹ̀ yẹn ò ní ta yín lára ọmọ Ìgbò sẹ́gbọ́n òun tó nira Yorùbá ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣiṣẹ́ nìkan náà ó dẹ̀ wà arọ́ tó lè gbé ọmọ Yorùbá yẹn kúrò lẹ́nu iṣẹ́ ó wà fún ọmọ Yorùbá mi bí ọmọ Yorùbá up Yorùbá ṣe rí owó tó gbà lọ́wọ́ kọ́ńpìnì yẹn mọ̀ gbàgbé láéláé nílé ayé wọn mọ̀ jẹ́lé èèyàn bẹ́ẹ̀ yẹn mọ̀ torí ó lọ wá lọ́yà gidi wọ́n dẹ̀ sọ compensation fún ní Canada yìí. Good. èmi fẹ́ sọ fún yín ọmọ òyìnbó. ṣebí Canada yẹn náà ni mà tí ọmọ Yíbò kan sọ wípé àwọn máa lọ sí pati ọmọ Yorùbá kọ́ mọ̀ pa láìkí pati ọmọ máa fi májèlé síbẹ̀ níbi tí ó yè tí wá dé. ẹni sùúrù ó ń ṣiṣẹ́ ní gúgbò tó ti ń ṣiṣẹ́ yẹn ọmọ èèyàn máa dé wọ́n máa gbóúnjẹ wọn sínú fridge kọ́nù fridge kọ́tù wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lọ wọ́n lè wà occupy pẹ̀lú ẹni resident kò títí ẹgbẹ́ ọ̀ṣẹ́ nìyẹn máa mọ̀ ẹ́ tó fi ọ̀nà àbí àbíàsó jẹun ẹ mọ̀ bóyá ó ti ń ṣe ọ̀rẹ́ ẹ mọ̀ bóyá ó ti ń ṣe ọ̀rẹ́ yìí ẹ mọ̀ mọ̀ oníkálukú dábò yá ìgbé yìí níbi everybody tó bá yẹ ṣe owó kọrin ìlú ẹ̀ ní kò sẹ́ni tó ta sẹ́ni kankan níbi tí kìnìyàn gbogbo àti wà sensitive ìwọ wá sọ̀rọ̀ pé oníwèé kìíní kan kí ni ìwé ẹ̀fẹ́ ṣe fẹ́ wọ́n máa ń. adé kọ̀ntró àkọ́rẹ́ ti bàbá ìdí gbogbo jáde máa múra kankan ìgbà tá a mọ̀ wípé ilẹ̀ Yíbò dé ó pé yín kílẹ̀ ń dúró ṣe ń lu onílù kí ló dé tàkẹ́rù àtẹrù yín ká máa lọ sílẹ̀ Yíbò lọ gbé ń bẹ̀. ẹ ṣe ẹ jọ ẹ má bínú à ń gbọ́ yín mà. ẹ wá jẹ́ ká gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ó ga o kó sọ fún gbogbo kí àjọ yìí kó gbọ́ kó rò fún ọbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ lọ fẹ́ ọmọ nílẹ̀ Yíbò tẹ́ lọ fẹ́ Haúsá àwòrán yìí o wàláì ìlú ti yí báyìí orí ti ṣe ń jì ẹni tó bá fẹ́ fẹ́ ọmọ tó bá fẹ́ tẹ ọ̀nà ọmọ ẹ̀ lọ sílẹ̀ Yíbò ó tẹ̀yìn lọ tí a bá rí orí burúkú tí àwọn ọmọ Yíbò àtàwọn Haúsá tó ń ṣe lórí social media tẹ́yìn bá wà ṣe pé wàláì àwa gan máa dojú ìjà pọ̀ yín báyìí lọ́wọ́ nísìnyí àwa gan máa dojú ìjà pọ̀ yín ó ní kálukú kẹrẹ máa lọ lù yín àní kẹ máa lọ ẹyẹ fílẹ̀ Yorùbá tẹ̀ fún wa kẹ wá wò ó bóyá ó máa ṣe é ṣe bóyá kò ní ṣe ṣe ẹyẹ tí ẹgbẹ́ lálọ́ba kì í tẹ gbé wá àtọwọ́ tẹ ti wá ní nísìn àti tẹ ti kọ́ ẹ padà lọ sílùú yín ẹ lọ máa ta ìyá yín nínú yín ẹ lọ máa ta fáwọn wèrè yín àtàwọn olórí burúkú tẹ kúra yín bọ̀ ẹ̀yin aṣèrè gidi ẹ̀yin aṣèrè burúkú tó dẹ̀ ní burúkú ṣe ń pa yín dànù ní kú ọ̀fọ̀ ṣe ń pa yín nítorí ìlú tẹ̀sí gbé èèyàn tẹ̀sí jẹ tẹ̀sí mu tẹ̀sí ná tẹ̀sí wà òkè tẹ̀ ráwọn ọmọ yín lọ léèwé ìlú yẹn lẹ wá ń gbé àwọn ọmọ ìlú yẹn ẹ wá ń gbé wọn ṣépè ẹ wá rò bóyá alálẹ̀ ìlú yẹn àwa sọ fún yín wàláì kò ní sọ fún yín láàrọ̀ kò ní sọ fún yín lọ́sọ̀ kò ní sọ fún alẹ́ ẹ fi ìlú wa lẹ̀ fún wa ẹ fi ilẹ̀ Yorùbá lẹ̀ fún wa ẹ tí ò bá wọ̀ fún ìwọ̀ fún ìtẹ́lọ́rùn ẹ lọ alálẹ̀ òjẹ́ kẹ́ nísìnyí lórí bẹ́ẹ̀ ṣe ń fi wá rí lórí nǹkan wa tá a pààyàn mọ́ra pé kẹ́ wá jẹun ẹ yọ ẹ̀dì àwọn alẹ́ tí wọ́n á gbére àwọn ogun ọ̀rá dojú ìjà pọ̀ wọn ẹ máa bẹ́ẹ̀ tó yín bọ̀ yẹyẹ. ẹ ṣe ta ni ó tún fẹ́ dá sẹ́tò à ń gbọ́ yín mà yes ma ọjọ́ kan pẹ̀lú. mo fẹ́ go straight to the point máa sọ̀rọ̀ sí tí bàbá yẹn sọ mo kọ́ fẹ́ sọ̀rọ̀ sí Gani Adams ẹ jẹ́ ká call a spade. Gani Adams is not a Yoruba man, period. And Asiri over and over again. Tabawo pattern to repeat ara nílẹ̀ Yorùbá. Ọmọ tí ò bá ti ń ṣe ẹ̀jẹ̀ ọmọ Yorùbá, ẹ̀jẹ̀ yẹn máa ń rùn ṣáá ni. Ọmọ àlè yẹn máa ń jáde ṣáá ni. So Gani Adams, I don't have anything against Gani Adams, but personally maybe ṣe ń rí máa yẹn kò ní anything àti ọ̀fà ilẹ̀ Yorùbá. So ká máa sọ pé wọ́n parí ìjà fún àwọn àti Sunday, ó dàbí bàbá wa kan sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn, ìsí olórí ẹbí or something, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wọ́n tètè already sọ náà. Kọ́ máa parí ìjà ẹni kò sẹ́nìbọ̀dì tó ń bẹ́ níbọ̀dì jà. Sunday Igboho ò bá Gani Adams jà. Ẹ jẹ́ kí Sunday Igboho máa ṣe nǹkan tó ń ṣe lọ. You've been there, they put you in the power position and you didn't do anything. Exactly. Wọ́n gbé àwọn èèyàn tí wọ́n ní the same state, wọ́n fi fẹ́ jẹ oyè. Wọ́n gbé àwọn èèyàn bẹ́ẹ̀ yóò ṣe é ní tó kàn káṣọ fún sọ́run. Ayé Yorùbá ta wà ń sìn, mo máa ń rí yèyé náà tó bá ti sọ pé ayé Yorùbá ń sìn yàtọ̀ sáyé àtijọ́ o. We are going straight to the point. Kò sáré ẹjọ́ yóò ká máa ṣe àkòsí ká máa tẹ́kí ní àmì very straightforward person from Ondo town. Mo dẹ̀ wọ́n pé that's right tí yèyé dára bá sọ ọ̀gbọ́n máa dẹ̀ pé ẹ̀jẹ̀ Ondo àtẹ̀kìtì ẹ̀ máa ó máa ń ràn gan. So ẹ wá ọ̀kan tí mo fẹ́ sọ ṣé lórí social media yìí mo ti
lẹ́ẹ̀kan yẹn ẹ má bínú o mi I am not trying me jẹ́ pé bí àwọn disrespect wọn o wọ́n lè má jẹ́ ọmọ Yorùbá o because ṣe rí kò sẹ́ni tó bá rí ìran ẹ̀ tó bá fi ń wọlé tí ìrìn àmàjù ká máa rẹ́rìn mo ti block ọmọ Ìgbò kan lamẹ́ríkà nígbà tó kọ ọmọ Yorùbá ní bá sàmú nílé ayé ẹ̀ tó pé à ń sọ tó kọrí post kan tí mo sọ pé àwọn ọmọ Ìgbò pé bí apẹ́ kí ni wá lọ́wọ́ kí ni kan ṣàpè mú ní ó wá ní ẹ̀yọ̀ pípò ní a máa ṣe àṣẹ gbogbo ọ̀rọ̀ ó dẹ̀ máa bá mi rẹ́rìn o àṣẹ gbogbo ọmọ ọ̀rọ̀ púpọ̀ tó máa ń sọ pa Yorùbá ò ṣe kíní kan àfipá tí wọ́n máa ń lọ ayé ọ̀tá wọn ti bàjẹ́ wọ́n ti ta gbogbo property bàbá ó wá sọ lójú mi wọ́n á ní kí ló dé ṣe kó ẹrù yín lọ sọ́yí ọ̀dọ̀ yín náà ló bá send building kan na Igbo people dey build this kíní kan ìgbà èmi ò bú o àfìgbà tó sọ pé una people be bastard nígbà àwọn ọ̀tá bímọ mo ní nílé ayé ẹ̀ mo bú bọ̀bọ̀ ẹ̀ débi pé mo ní without Yorùbá people you are nothing ẹ̀yin ọmọ àlùkùkù yìí ṣé £20 tí wọ́n fún yàrá ìyá yín lẹ̀ ṣe ná títí tí sẹ́yìn tí Yorùbá ò bá ṣí ilẹ̀kùn wọn fún yín ẹ ti máa kú dànù àwọn babalá bàbá yín ọmọ ọ̀dọ̀ náà ṣe fún àwọn grandpa mi náà did you know how many people ti grandpa mi tí wọ́n help during Biafra war ni tí wọ́n sọ fún àwa yìí àwa Yorùbá gbé yín aṣọ yìí di èèyàn kan ẹ wá fẹ́ máa fi ọwọ́ ọlá ẹ fẹ́ máa fi gún wa lójú mo sọ mo ní ìyá aláìyá ẹ mo block wèrè dànù kó lórí fóònù just because ó pé ọmọ Yorùbá ní bastard lẹ́sà tọkọ èèyàn tó wá ń ṣépè fún ìran Yorùbá ẹ wá sọ pé nǹkan tó ṣe ní wípé kì í ṣe everybody bàbá yẹn ń ṣọmọ Yorùbá o wẹ́dà wùdà bàbá ẹ máa gbọ́ mi ẹ lọ́wọ́ DNA test sí ẹ lè rí ghost DNA bẹ́ẹ̀. You cannot call yourself a Yoruba person kẹ́kọ̀ọ́ jókòó rà kàtà ẹ sọ anything ẹ fẹ́ wà Libra tani Libra gbé Libra ọ̀gbẹ́ Yorùbá òun náà ló jẹ́ ká débi táwa lẹ́yìn. The anybody tó bá ń pariwo ṣé gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ èèyàn kan wá láti Òṣùgbà bí kí wọ́n sọ pé ní bàbá governor of kìnnì kan ilé ayé láti bá tọ́ ọmọ Yorùbá tí migrate even Ìbàdàn of today there's so many Yorùbá from different states tí wọ́n tọ́ pé ní Ìbòdè ní Ìbàdàn ní ayé àtijọ́ bí wọ́n ṣe sọ fáwa ni o so yes àìmọye ọmọ Oǹdó àwọn ọmọ Ìjẹ̀ṣà tí wọ́n migrate wá sí Oǹdó town èmi ò bínú sí ọmọ Yorùbá. ọmọ Èkìtì lè ṣe gọ́vnà lẹ́kọ̀ọ́ ọmọ Lagos lè ṣe gọ́vnà l'Oǹdó ilẹ̀ Yorùbá kan náà nìṣí ní gbogbo wa. yeye dára ẹ ní ọ̀lẹ́ nígbà tẹ̀sán ẹ lẹ́kọ̀ọ́ because that was exactly what I was about to say ọmọ Yorùbá ni ọmọ Yorùbá máa jẹ́ ẹ̀jẹ̀ Yorùbá jẹ́ kan náà ṣì ni wá. Yorùbá kò sí bó ṣe lè bá ara wọn kọ́nà ọmọ Yorùbá tó ṣe politics nílẹ̀ Igbo wa wọ́n mú jáde wá fún wa. tó represent constituency wọn bẹ́ẹ̀. ẹ má fi lè jẹ́ kí wọ́n professor randall within 1 minute ẹgbẹ́ lè time so that kì í gba àkókò yìí bí ọ̀rẹ́ ṣe ń ká mi lára ọmọ Yorùbá lọmọ Yorùbá máa jẹ́ ẹ̀jẹ̀ Yorùbá lè jẹ́ Yorùbá máa jẹ́ títí láíláí you cannot be comparing yourself with Igbo pẹ́pẹ́ they don't like the Yorùbá people àti àwọn Fúlàní náà tó ti bí wọn sí ilẹ̀ Yorùbá tó ti gbé nílẹ̀ Yorùbá for many years àwọn ọmọ àlè tó bẹ̀ sí jáde ní sí tó bẹ̀ sí fún ọ̀fẹ́ gbé ṣàbíà lọ wá so ẹ jẹ́ ká àwọn Yorùbá wọn ẹ jẹ́ ká bẹ̀ sí máa ṣe background check gbogbo nǹkan tí sọ ẹ kì í ṣe fún Sunday Igboho yìí Gani Adams is not a Yoruba man so what do you expect from somebody that is indigenous to Yoruba land kí láyé expect. òótọ́ dẹ̀ ni ò bóyá Ìgbò ni bàbá bóyá ọmọ Ìgbò ni bàbá yẹn ó lè jẹ́ bàbá ẹ̀ bóyá wọ́n pẹ́ ní Ìkẹrẹ́ tí wọ́n bí wọn síbẹ̀ ó possible it is not more ordinary because bàbá yóò ever rí kankan tó bá dínú gbogbo ìwà attitude ọmọ Ìgbò. ṣé tí wọ́n sọ pé ọmọ Fúlàní kọ́ ẹ̀kọ́ kí ló dé ẹ̀ka fi mọ̀ ó ní nǹkan tí mo kọ́ fẹ́ sọ ni wípé ọmọ Oǹdó tàn lòun ẹ̀mọ̀ èdè yẹn wà lẹ́nu ní ẹ̀mọ̀ Sunday Igboho yìí àlè trust yẹ ó fẹ́ dalẹ̀ Yorùbá arú ìgbà ẹ̀mọ̀ yìí bí Sunday Igboho ṣẹ̀ ṣe rẹ̀ òun bẹ̀rẹ̀ tí everybody ti ń sọ ká sọ́kọ̀ tẹ̀ mo dúpẹ́ tó ṣe wá ó wá bí sùúrù bí ọ̀bùn ṣe kí ó tètú sọ èdè Oǹdó ibẹ̀ mo ní ẹ̀dẹ̀ ṣọ́ọ̀bù Oǹdó nìyí mo ní mi ò rọ́mọ tó lè máa sọ ẹ̀ṣẹ̀ sọ òṣèlú ẹ̀mí ẹ̀kọ́ ní lọ sórí péjì ẹ̀ ó ń jó sórí mọ́là àwọn tó bá lórí ètò sísá ìlọ́jọ́ yìí wọ́n lè jà mí bí àmọ̀párọ́ ó ṣe sí tó sọ orin mọ́lá ṣé ọmọ Fúlàní tí wọ́n bí sí Sábó so just because òun sọ èdè Èkìtì lẹ́nu òun sọ èdè. máa yóò ń ṣọmọ Yorùbá ọmọ Yorùbá kò lè sọ̀rọ̀ bí máa yìí torí àwọn nìkan náà máa ń defend ọmọ Yíbò káàkiri gbogbo platform lórí TikTok kò ní iṣẹ́ méjì tí bàbá yẹn máa ṣe ó máa ń defend Yíbò ni ẹ máa gbẹ́ tó ní kò sí nǹkan kéèyàn máa gbé ìran Yorùbá ṣépè kó dẹ̀ máa defend wọn mo wà highly disappointed pẹ̀lú bàbá yìí. ẹ tó já bàbá yẹn kó pè nìkan kó lẹ́yìn Yorùbá wò ẹ tó bá gbọ́ lágbè kan. Can you imagine? He's not Yorùbá man. That's a big way to get to an end. ẹ má bínú ẹ jẹ́ ká gbé kọ́lé ẹ lọ́ọ́ kọ́là ẹ kálẹ́ o. mo kí gbogbo ẹ kálẹ́ máa kó ṣe takuntakun. ẹ ṣe gan ni wọ́n ti pè pèpè látàárọ̀ God bless you sir. àmín àmín. bàbá tó ń sọ̀rọ̀ tó ló ń gbé ní Spain yẹn tẹ bá lọ wo gẹ́gẹ́ lọ́jẹ̀ dáadáa kì í ṣe Yorùbá. àwọn ọmọ àlèkàtà sáà tán bí sáà ni wà tán dàgbà ni. kò síran kan fẹ́ pé wọ́n máa ń sin tí ọ̀dà síran rẹ̀ tọ́jú pé nínú ó sì máa dùn sí. ẹ̀gbọ́n mi yé. Gani kí ló fà sí Gani òfin dá sọ̀rọ̀ Yorùbá because kì í sọmọ Yorùbá.
kì í sọmọ bíbí inú Yorùbá àwọn àtọ̀húnrìn wa tán bí sáàrin wa tán dàgbà sáàrin wa ni ẹ sọ pé kílẹ̀ fẹ́ kó ṣe Ìgbòho wọn lé ọlọ nígbà tó padà wọ̀lú torí pé ẹ̀jẹ̀ Yorùbá ni gẹnẹ́lọ́jì Yorùbá ni tí wọ́n bá máa sọ̀rọ̀ tèmi nìsín yìí àwọn bàbá ńlá mi nìsín wọ́n kò lẹ́fà láàyè níbo lẹ́fà láàyè tí lẹ́fà láàyè kò lè ṣe ní Yorùbá ẹgẹ́ bẹ́ẹ̀ nìsín yìí tó ṣẹlẹ̀ nìyẹn gbogbo àwọn tó bá ti jọ máa dé láàrin wa nínú sọ̀rọ̀ sí wọn láti máa mà kọ́ra ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọmọdé fẹ́ sọ̀rọ̀ ti pẹ́ẹ́pẹ́ mo kí n má bàa gbàgbé rẹ̀ gbogbo ẹni ọmọ Yorùbá tó bá ń tẹ̀lé Gani kì í ṣe Yorùbá ọmọ àlè Yorùbá ni kí gbogbo ọ̀gá láti sìn ká para lẹ́yìn Gani wọ́n bá dẹ̀ wọ́n kankan lọ gbé jáde náà ṣe gbé jáde èdè ń ṣẹlẹ̀ sí ọlọ́rọ̀ ẹ̀ ní kékeré ni wọ́n máa ṣẹ̀sìn ilẹ̀ Yorùbá máa fìyà jẹ wọ́n ní gbogbo ọ̀nà ní gbogbo ẹ̀ tábà fún ẹgbà so àlàáfíà ló ń bá pẹ̀lú wa. àmín ẹ ṣé gan ni sir God bless you sir ẹ ṣé ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí time ti lọ o Jésù okay let's play this video sharply ẹni pé mo rí lẹ́ẹ̀kan. àwọn DSS tó wá sílé Sunday wọn ò ju 35 lọ àti àwọn tí wọ́n wọṣọ àtàwọn tí wọ́n wọṣọ tí wọ́n wá sílẹ̀. mo lérò pé pọ́ùn tí màá yẹn sọ. bàbá báwo lẹ̀yin ṣe mọ̀ pé èèyàn 35 ló wá síbẹ̀ báwo lẹ ṣe mọ̀ pé DSS 35 ló wá síbẹ̀. lára pounds tẹ́ra dọ́là òun lélẹ̀ 2025 ọ̀ṣàrà ni o tí a láì lọ ó wà lára ẹ̀ ti rí tẹ́ra pounds tẹ́ra dọ́là òyìnlẹ̀ kì í ṣàlòkò tí a láì lọ ní o 2025 kẹ́yà pounds kẹ́fì dọ́là lé kókó náírà òun lélẹ́yìí o ó yàtọ̀ sálòkò ẹ̀ ti rí. ẹ jọ nígbà tí Mákindé gbé ìlọsí fún nígbà tí bàbá Ọọ̀ni promise Ìgbòho láti support ìlú ẹkùn kí wọ́n lè pèsè ààbò tó péye fún wa àti fún dúkìá wa of course gbogbo wa la mọ̀ wípé wọ́n máa nídìí ilox wọ́n á nídìí ọ̀kadà àti oríṣiríṣi nǹkan bàbá wa support wọn pẹ̀lú owó àti ilox the next thing Mákindé sáré lọ gbé ilox fún Gani láti ṣe kíni ilox tí bàbá Ọọ̀ni gbé fún Ìgbòho kì í ṣe pé láti máa cruise kiri àbí láti máa fi to convoy lọ sí occasion festival ilox tó fi máa ṣiṣẹ́ ni. Mr. Bushi náà gbé fún Gani kò ṣe ilox. Mr. Bushi yẹ kí ìtọ́ bá tẹ̀ gbé fún kì í ṣe pé ilox tó gbé fún Ìgbòho wọn ò ní kó máa fi cruise kiri ìgboro wọn ò ní kó máa fi lọ sí party outing kó lọ fi ṣiṣẹ́ ìdáàbòbò tó péye fún ilẹ̀ kóòtù ajíire àti ọmọ kóòtù ajíire ọmọ Yorùbá fún iṣẹ́ òun ni wọ́n gbélé lọ́wọ́ àti owó kì í ṣe pé kó lọ máa fowó jẹun. Mákindé tó wá gbé Mitsubishi lé lọ́wọ́ kí ni kó fi ṣe jàre torí Àmọ̀tẹ́kùn di sẹ́ Mákindé mọ́tò tó wà nídìí Gani lọ́wọ́lọ́wọ́ ẹ̀ Mákindé náà ló gbé fún ṣé àmọ́ ipò fi ṣe brand ambassador Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ state èèyàn tí wọ́n fi joyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ Àmọ̀tẹ́kùn brand ambassador tó gba odidi mọ́tò tó hẹ̀rẹ̀ mi tó yẹn tó tún yẹn gba monthly salary tó ń gboríṣiríṣi mùdùmùdù ṣùgbọ́n nígbà tí ikú dé tó kó àwọn ọmọ ní Ọ̀yọ́ state the same ambassador Àmọ̀tẹ́kùn was nowhere to be found. Gbogbo ìgbà yẹn bí gbogbo wa ṣe tara tá à ń sunkún tí Ìgbòho àtàwọn ìlú ẹkùn tí wọ́n ń ṣagídí pa àwọn àwọn igbó tá à ń káyà sókè tí presidency gan tí Mákindé ò pè wọ́n ṣùgbọ́n tí wọ́n gbọ́ bá ṣe tara online ó tẹ̀ wọ́n létí wípé bàbá ní Mákindé ò pè presidency o online làwọn náà ti gbọ́ situation tó ṣẹlẹ̀ wọn ọ̀dẹ̀ wá lè gbọ́ kí irú kan tó báyìí ṣẹlẹ̀ ní territory àwọn kọ́ máa wàá dìde wá ṣe kọ́ kọ́kọ́ wá dá sí. ẹja máa dúpẹ́ lọ́wọ́ bàbá ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá torí tí àbá máa dúpẹ́ ni ṣé ìrí tí ẹ rí bí Mákindé ṣe ń ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ tọ́kọ lọ lọ́yọ̀ọ́ ṣé ẹ rí nírìí èèyàn tó fẹ́ gba àwọn ọmọ yẹn sílẹ̀ because ẹ rí wípé kíní yẹn ó ní ọwọ́ àwọn fanatic Islamic kan nínú wọ́n fẹ́ fi ba ojú Tinubu jẹ́ wọ́n dẹ̀ fẹ́ tó bá jẹ́ pé wọ́n ṣe kíní yẹn wọ́n wà successful pẹ̀lú ẹ̀ tí bàbá Tinubu ò gba ọ̀nà tó ń gbà yẹn báyìí náà wọ́n tún ti máa orchestrate bó ṣe máa lọ kidnap àwọn ọmọ student ni because ìyẹn á ti fún wọn ní power wọ́n ti gain ground nìyẹn gbàrà tí wọ́n kọ́kọ́ ti kíní excuse me gbàrà tí kìíní yẹn ṣẹlẹ̀ ẹjọ́ ǹjẹ́ ẹ rántí nǹkan tí wọ́n béèrè fún 1 billion wọ́n béèrè fún bag of rice wọ́n béèrè fún ilox wọ́n wá fi paríparí ẹ̀ pé wọ́n ní ṣàríà táwọn béèrè fún kọ́ fún wọn then to round it up àwọn èèyàn wọn tó kó sínú prison kí wọ́n release wọn ìbàjẹ́ wípé gbogbo wa ti pariwo pé Mákindé ẹ má jẹ́ kí nǹkan ṣe àwọn ọmọ yẹn gbogbo nǹkan tó béèrè ó yẹ fún wọn kí wọ́n lè release wọn ṣùgbọ́n nígbà tí onílẹ̀ máa kó sí gbogbo wa dúró sójú ọwọ́ kan àfi bẹ́ẹ̀ ni pé a wà nínú ilé kan náà ohun tí wọ́n fọ́ Nàìjíríà là ń fọ́ bí là ń fọ́ l'Amẹ́ríkà là ń fọ́ all over the world gbogbo wọn ọmọ Yorùbá ó rí mẹ́wọ̀n ká lè mọ how powerful we are kí ni ohun kan tá a dúró lé lórí aláwòsàn dime bí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yẹn a fẹ́ rí pay nothing a tún wá sọ fún Mákindé pé Mákindé ó gbúdọ̀ mú nǹkan kan lẹ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ we want to see
ìgbà tó pẹ́ tó ti wà ń bẹ̀ wọ́n pa bàbá Oyèdókun kò pẹ́ kò jìnnà ìgbà tó rí wípé a ti sọ fún Mákindé Kani àpariwo wípé Mákindé ò gbọdọ̀ fi àwọn kìnìún yẹn lẹ̀ who knows by now wọ́n ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ torí Mákindé àti kó owó yẹn àti kó gbogbo everything tó fẹ́ àti kó fún wọn àdẹ̀ tí ń gbọ́ fìrìfìrì ìfẹ̀kọ̀ tẹ́lẹ̀ kó tó lọ kọ́ ọmọ ní Ọ̀yọ́ state wípé ọ̀rọ̀ Sharia o Mákindé ti jẹ́ wọn ní òhò àwọn nọ́dánà èyí ni mo fi wá ń sọ fún yín ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ṣe rí situation tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun tí accord win ẹ má torí wípé accord ti win kẹ wá sọ wípé fẹ́ lọ dìbò fún Oríyọmí Hamzat tẹ́ ẹ bá lọ dìbò fún Oríyọmí Hamzat ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ ti para yín dànù o ẹ ti dig grave ara yín ẹ fẹ́ para yín Oríyọmí Hamzat is a fanatic Islamic fanatic ayé àti ọ̀run ẹ gbàgbé gbogbo nǹkan tó ń disguise yẹn o ẹ má lọ bí èfú lo kẹ lọ máa ṣe dìdìrín kẹ lọ gbogbo rádaràdà tó ń ṣe yẹn o Mákindé na fanatic o Muslim fanatic bíi ti àwọn mufti ìwó ni o kílíìkì àwọn mufti ni o gbogbo àwọn ohun àti mufti Gumi ìwó wọn táìtì gan ni o Oríyọmí òun àti Murik èyí tó náà pera ẹ̀ ní leader tó lóun ẹ̀dì àwọn Islamic nílẹ̀ Yorùbá Murik bàbá Murik Akíntọ́lá àti Mákindé 5 and 6 ní gbogbo wọn gbogbo èrò ọkàn wọn sẹ́ẹ̀tì tí mò ń dárúkọ ẹ̀ ti rí wípé wọn ò fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá ẹ rí wípé kò sí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ kó o tó ajíire ilẹ̀ Yorùbá tẹ máa rí Murik Akíntọ́lá tó máa dá sí tí ò bá ti ṣọ̀rọ̀ Muslim ìsáyẹ̀dà kó bọ́ síta kó ní no òun máa àtàkì ẹni tí kò bá ti máa move ilẹ̀ Yorùbá forward ni òun àti Gumi Ìwó gbogbo wọn Gumi set yẹn ká ẹ lè mọrú èèyàn tí wọ́n jẹ́ tí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ bá lọ gọ́ pẹ́rẹ́ tẹ lọ rò wípé torí àkọ́ọ̀dù ti wọlé ní Ọ̀ṣun ẹ wá lọ dìbò fún Oríyọmí torí òun ni gọ́fúnà yín ní àkọ́ọ̀dù lọ́yọ̀ọ́ wait and see ẹ má wọrí ẹ̀yin ẹ lọ fọwọ́ ara yín kẹ fi ṣera yín kẹ para yín ẹ ní sọ wípé ẹ gbọ́ nísìnyí o I have nothing against Oríyọmí Hamzat ṣùgbọ́n tèmi ni láti defend ilẹ̀ bàbá mi torí wípé tẹ bá fi lè dìbò fún Oríyọmí tó become governor ní Ọ̀yọ́ state the first state tó bá kọ́kọ́ grant yín is Sharia kó o tó ṣe lọ wo Sharia ṣe ilé tí Olúwo tó wí rádaràdá nígboro ẹnu ẹ̀ tó sọ wípé Ìwó wọn practice Sharia nítorí ẹ terrorist ò lè wọbẹ ẹ ti dá lóhùn ní nọọtì Ọlọ́run tiwọn àwọn eléyìí gan òsìn Ọlọ́run Allah tẹ̀yin ń sìn ní mùsùlùmí ilẹ̀ Yorùbá Ọlọ́run tí Olúwo Gumi Olúwo ń sìn àti Gumi Mufti Ìwó ń sìn àti Murik Akíntọ́lá àti gbogbo àwọn ṣítù àti àwọn gbogbo wọn Ọlọ́run Sátánà Sókótó náà sìn o wọn sìn Allah o ẹ̀yin lẹ ń sìn Allah tẹ̀ ń sìn Ọlọ́run o àwọn eléyìí Sátánà Sókótó lọ́lọ́run tiwọn o ohun tí wọ́n bá sọ ẹnìkan kò gbúdọ̀ yí o gbọ́ lẹ́nu ìmáàmù Mutọ́líà o ní Ògbómọ̀ṣọ́ ó ní ìwọ tó o bá ti jẹ́ mùsùlùmí tó o tàpá sí ọ̀rọ̀ nǹkan tí Sátánà Sókótó bá ti sọ ó ní Kùránì kan pa ẹ́ Ọlọ́run tiwọn nìyẹn o àwọn sẹ́ẹ̀tì tí Oríyọmí bá tọ̀ nìyẹn o ṣé o wá rí Sókótó bàbá wọn Sátánà Sókótó tí wọ́n sọ wípé any state tó bá ti gba Sharia kò ní sí terrorism ní Sókótó tí bàbá wọn Sátà tó jẹ́ pé òun ni president ibẹ̀ bóyá o mọ̀ wípé Sátánà Sókótó palace odidi local government ni wọ́n fi jìn bóyá o mọ̀ wípé Sharia law ni one practice ní Sókótó law Nàìjíríà ò govern Sókótó kò ká Sátán ká ẹ lè máa mọ bí Sátán ṣe rí táwọn eléyìí ń ṣiṣẹ́ fún and gbogbo àwọn tí mò ń dárúkọ yìí ẹ ti gbọ́ lẹ́nu wọn níbi tí onílẹ̀ ti kó sí wọn lẹ́nu tó ti fọ̀fọ̀kúfọ̀ jáde majority wọn náà ti confam pé wọn kì í ṣojúlówó ọmọ ilẹ̀ Yorùbá o wọ́n jẹ́ ká mọ̀ wípé bàbá wọn ìsádà kó wá láti Mali Senegal àti Sudan òun la ṣe sọ fún yín pé ojúlówó ọmọ àlè ti pọ̀ jọmọ ọkọ lọ nílẹ̀ Yorùbá onílẹ̀ dẹ̀ ti ta àwọn ọmọ ọkọ jí má bẹ̀rù láti kigi bojú ọmọ àlè ilẹ̀ Yorùbá because àtúnṣe la gbé dání lásìkò tá a wà yìí kò sí nǹkan tí bàbá alákùn bàbá làwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ la sọ fún yín ilẹ̀ bàbá wa ni wọ́n jọ forí wa sọlẹ̀ àwa la nílẹ̀ àwọn làlejò àsìkò tí tó tá a máa ti ṣaṣara bàgbó fàlejò àárín wa bẹ́ẹ̀ ni ẹ má ṣe mistake pẹ̀lú Oríyọmí o ẹ má ṣe mistake o ní Sókótó lè ní tọ́nà tí ń practice Sharia tí Sátán dẹ̀ jẹ́ bàbá àwọn Sharia gbogbo Sókótó villages pátápátá ló ti empty o wọ́n ti pa gbogbo àwọn ẹlẹ́yà míì tí ò ṣe Fúlàní tó wà ń bẹ̀ wọ́n ti pa wọ́n tán àwọn tí wọ́n rí pa tó takú sórí ibẹ̀ wọ́n lé wọn dìde mímọ́ bí yóò come across fídíò kan tó jẹ́ pé gbogbo wọn di igbá tán di àgbọ̀n tán di ẹrù tán wọ́ lọ wọ́n lé wọn kúrò ní village ní Sókótó àwọn terrorists àwọn Fúlàní family Sátán wọ́n lọ fún àwọn villagers ní àwọn náà níbẹ̀ ìyá míì ni wọ́n wípé kán vacate ibẹ̀ yẹn wọ́n fẹ́ lò bẹ̀ wọ́n lé wọn dànù dìndín ní Fúlàní ti take over jọ nítorí Ọlọ́run àwọn ló búkú tó wá pariwo Sátán lọ́dọ̀ wa Sharia 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 wọ́n fẹ́ lé ìwọ kúrò lórí ilẹ̀ bàbá ẹ̀ bí ọmọ Yíbò ṣe fẹ́ bó ṣe ra family house yẹ èròǹgbà tọmọ Yíbò ní sí ilẹ̀ bàbá wa òun náà ni Fúlàní ní o tó o bá jókòó tó wo ìgbésí ayé ọmọ Fúlàní àtọmọ Yíbò wá rí pé they have many things in common jẹ́ kí orí ẹ pé má jẹ́ káwa kọ́ka máa ṣiṣẹ́ láìsùn láìwo kí ìwọ máa fi àìmọ̀kọ́mọ̀kàn rádaràdà ọ̀dọ́ títí àti àbòsí tó wálé ayé wa ṣe ó máa fi dáná sun iṣẹ́ ọwọ́ wa torí tá a bá gbá ẹ mú àti ń tún sọ gbogbo ọmọ kó o tún àjíire nílé lóko lẹ́yìn òdì
tún tún sọ lálẹ́ yìí wípé a ò fẹ́ mọ post yẹn nǹkan tó bá mú wa tá a gé bàbá Tinubu jẹ tẹ́rù bá àwọn tí wọ́n dẹni tí wọ́n lè wọ orí social media tó máa ní kéèyàn lọ bá wọn wò kàn imagine post wo ló fẹ́ gbé dání ilẹ̀ Yorùbá tó gàgàrà tó gogoro tó ní gbọ́ kòkòkò tó ní gbọ́ kàkàkà wàá gbọ́ kàkàkà wàá gbọ́ kòkòkò wàláì kàkàkà àkókò yẹn kò ní favour ẹ a ṣe bẹ ni kò pokùnso torí a máa ṣe bẹ ni pé ká já okùn ẹ̀mí ẹni ìwọ tó o bá fẹ́ dì wá lọ́wọ́ múlẹ̀ Yorùbá láti tún ayé wa ṣe torí ẹ̀yin àgbàgbà yìí ẹ lọ ṣọ́ ara yín o àgbà ti dé ọjọ́ alẹ́ yín lẹ́wà o it's still about us and our children it is about us it's either you go with us àbí ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ó ti pẹ́ta tí ń ṣàlọ̀ṣàlọ̀ ẹ̀yin àgbàgbà àsìkò ti tó ẹjọ́ ìwà kẹbá wa tún ilẹ̀ bàbá wa ṣe tẹ́ ẹ bàjẹ́ torí ẹ̀yin lẹ sọ bàjẹ́ dẹ̀ wá sílẹ̀ Yorùbá ṣùgbọ́n tẹ́ bá wá sọ wípé ẹ fẹ́ yẹ̀ wá lọ́wọ́ wò ọ̀rọ̀ eléyìí ò kì í ṣọ̀rọ̀ Yorùbá nation a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ kókókó sẹ́ ẹ máa gbọ́ kàkàkà ìwọ tó o bá fẹ́ ká bá ti fámìlì yín jẹ́ kí dáàdì ẹ tó wá ṣẹ̀sìn lọ́wọ́ wa ká tó gbé bíṣọ̀ dáàdì àbí anybody ìbàjẹ́ kábíyèsí ìbàjẹ́ balẹ̀ àmọ́ orú èèyàn tó jẹ́ bàbá ìbàjẹ́ gọ́fúnà à ń fẹ́ mọ post àbí èjì ẹ̀ kó tó rí bíṣọ̀ ẹ̀ ká tó pín yẹ́lẹyẹ̀lẹ lórí social media tètè wọ́ọ̀nù dáàdì ẹ̀ tó bá mọ̀ pé ó ní ìwà ìbàjẹ́ lọ́wọ́ bá mi wọ́ọ̀nù mọ́mí ẹ̀ ní kò sọ owó agbẹjẹmọ́wọ́ ní ilẹ̀ Yorùbá this is new face of Yorùbá land ṣe rí nǹkan tí àwọn Ọ̀ṣun tí wọ́n ṣe fún àwọn politician ṣe rí bó ṣe bójú wọn jẹ́ yes wọ́n gbowó lọ́wọ́ APC wọ́n jẹ àkàrà ẹ̀rọ àríkẹ́ wọ́n gba ráìsì ẹ̀rọ àríkẹ́ kò sí nǹkan tí wọ́n pín tí wọ́n gbà ìgbà tó máa dìbò wọ́n dìbò fún accord ìyẹn lẹ fi máa mọ̀ wípé that is a powerful message o that is a powerful message yìí pé ilẹ̀ ti mọ́ lórí ẹ̀yin politician ilẹ̀ Yorùbá kò sí àyè rádaràdà mọ́ it is about us a ti padà realize wípé the power is in our hand and we are ready to use it ìdá olójú méjì ni tí ẹ̀yin politician ò bá ṣe tí ẹ̀ bá fọwọ́ agbẹjẹmọ́wọ́ gbogbo owó tí bàbá Tinubu ṣe ń pariwo bàbá ṣe fídíò wọn ní ká lọ máa bẹ̀ yín wípé kẹ́yìn gọ́fìnà ká release owó sísí ká release owó wípé wọ́n kówó burúkú fún yín láti federal ẹ̀kọ́ ẹ̀ release owó àsìkò tẹ́ ẹ máa jẹ gbalẹ̀ lẹ́yìn ẹ jẹ́ mo yọ ìyà ẹ tí ì rí nǹkan kan.